ìbéèrè mi ni wípé kí lẹ fẹ́ kí Mufti tún ṣe o, kí lẹ fẹ́ kí Mufti tún ṣe o. Èyí tó bí ìbéèrè mi yìí kò tayọ wípé Allah kádàrá kí n bá fídíò wọn kan pàdé short fídíò báyìí ni ọmọkùnrin tí ó sì kọ́ọ̀tì fídíò náà jáde voice ẹ̀ jáde ní abẹ́ fídíò yẹn. Inú mi dùn bí mo ti gbọ́, àmọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú ìdùnnú, inú mi ò dùn rárá, inú mi ń bàjẹ́ gan, wallahu shahid. Kí lẹ fẹ́ kí Mufti tún ṣe? Kí lẹ fẹ́ gbà lọ́wọ́ Mufti? Kí lẹ fẹ́ kí wọ́n ṣe? Ọlọ́run kádàrá kí n come across fídíò kan tí Mufti ti búra. Èyí tó súnmọ́ jùlọ ni pé Kùránì ni wọ́n gbé dání, wọ́n fi búra. Èmi ò mọ̀ fọ́ìsì ọmọkùnrin tó kọ́ọ̀tì fídíò yẹn jáde tó ń padà sọ̀rọ̀ lórí fídíò wọn yẹn ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbúra tí Mufti búra rèé o nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Right up tẹ́ni tí ó wá kọ lókè fídíò yẹn, right up yẹn ló bà mí nínú jẹ́ púpọ̀ jù, right up náà bà mí nínú jẹ́ gan púpọ̀ jùlọ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn náà ti máa ń sọ. Ẹnìyẹn ní ìbúra èké lẹ́nu Mufti Alado, èèyàn fi Al-Qur'ani búra, wọ́n sì tún dákọ wọn orúkọ ara wọn, wọ́n dákọ màmá wọn. Síbẹ̀síbẹ̀ ẹ tún kọ right up wípé ìbúra èké lẹ́nu Mufti Alado. Èmi ò bá máa sọ nǹkan kan lékè ọ̀rọ̀ yìí torí pé àwọn àfáà tí wọ́n kájú òṣùwọ̀n wọ́n ti sọ̀rọ̀ níbàámu tírù mi yóò tiẹ̀ lè ṣàlàyé. Ọlọ́run ti ní káwọn èèyàn sọ̀rọ̀ níbàámu lágbègbè àwọn táwa lérò yìí pé Ọlọ́run ní kí wọ́n wà lórí dáadáa. Láti gbà tọ́rọ̀ yìí ti ń wáyé mi ò mẹ́nu bàárí. ń tọ́dún mélòó sẹ́yìn níjọ́ tọ́rọ̀ yìí kọ́kọ́ wáyé, handkerchief la kọ́kọ́ gbọ́, wọ́n fa handkerchief nù yàn, wọ́n ò fi nù yàn, ìgbà tó yá ọ bọ́ sórí àdó. Ọ̀rọ̀ yìí wáyé, ọ̀rọ̀ yìí di àwọn ariwo kọ̀ọ̀kan sí kejì. Ẹni tí ó fi handkerchief nù yàn, ẹnìyẹn jáde nígbà yẹn, ẹnìyẹn búra ọlẹ́nìkan kan wọn náà oníṣẹ́, ó ní ìfẹ́ ló jẹ́ kó òun ṣe tó ń ṣe. Níjọ́ tẹ́ ń sọ̀rọ̀ handkerchief yìí, mo bẹ̀ lọ́wọ́ bá Allah dídásí mi yìí, wọn bá tí mo fẹ́ sọ yìí mi lè sọ́tàn lé nẹ̀gan torí mo rí pé mo notice wípé ẹsẹ̀ mẹ́ta ni Mufti sẹ́yìn, ẹsẹ̀ mẹ́ta. Tí n bá wá ní kí n kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, ìfẹ́ kó gùn, bóyá kí n sọ ẹyọ kan léni, méjì yòókù kí n wá pa á pọ̀ bóyá lọ́wọ́ léni insha Allah. Ẹsẹ̀ mẹ́ta ni mo rí pé Mufti sẹ́yìn. Ta àkọ́kọ́ ni wípé àkọ́kọ́ ọ̀rọ̀ yìí wọlé látara handkerchief. Níjọ́ tá a gbọ́ orí mídíà láti gbọ́, wọ́n fa handkerchief nù yàn, wọn ò fi nù yàn, mi ò sọ kálímà kan lórí ọ̀rọ̀ yẹn. Ìgbà tẹ́ni tí wọ́n fi handkerchief nù lójú àbí nǹkan, tẹ́ni tó fa handkerchief nù yàn, òun náà jáde ó ṣe fídíò ó búra. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Síra dáa lẹ́wà abáríkà jí mẹ́rin ní Ọlọ́run kó sẹ́mi àti ní kò lórí dáadáa. Ntẹ́ fẹ́ gbà, ntẹ́ fẹ́ kí Mufti ó ṣe, ntẹ́ tún fẹ́ gbà lórí ọ̀rọ̀ Mufti kò yé mi wallahi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì sọ̀rọ̀ àwọn di analysis lórí ọ̀rọ̀ ọ̀sàdó kò sàdó. Ẹ wòye fídíò tọ́pọ̀lọpọ̀ ti ṣe. Ǹjẹ́ ẹ lè káyé fídíò tẹ́ ti ṣe lórí ọ̀rọ̀ àdó? Ǹjẹ́ ẹ lè káyé èèyàn tó ti jáde lórí ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ ẹ lè káyé episode tẹ́ ń ṣe lórí ẹ̀? Ẹ sì gbàgbé wípé àwa mùsùlùmí nìkan kọ́ la ń wòran yín, àwọn tí kì í ṣe mùsùlùmí àwọn náà ń wòran yín. Èròjà tẹ́ ní wọ́n lò láti fi ṣàkóbá fẹ́ nìkan àbí láti fi bà tẹnìkan jẹ́, èròjà àwọn abọ̀rìṣàmánì kì í máa ṣe èròjà àwọn mùsùlùmí. Ìgbà tẹ́ ní ẹnìkan ló lọ́wọ́ sí àìsàn ẹnìkan, sẹ́mi pé ayé Al-Qur'ani nìkan lẹ́ ń dórí ká. Ǹjẹ́ ẹ mọ̀ wípé gbógun bá jẹ lọ ọgbọ̀n ó jẹbọ̀? Tẹ́ ẹ bá ń tẹnu mọ́rọ̀ yìí, ẹ wòye èèyàn tẹ́ tó ti jáde, ẹ wòye fídíò tó ti wà online lórí ọ̀rọ̀ yìí. Ṣé ẹ ti wá ready láti lè understand ara yín, kẹ́ understand matter yìí pé bó ló dé dúró? Ẹni tó bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ mọ̀ yìí pé ọ̀rọ̀ ìbànújẹ́ mọ̀ lọ́rọ̀ yìí. Ẹni tẹ́ wá ti ràn mọ́, ẹni tẹ́ ní òun ló lọ́wọ́ sí ń tó ṣẹlẹ̀. Èmi ṣẹ̀ṣẹ̀ rí fídíò wọn láìpẹ́ yìí ni. Ẹni yìí gbé Al-Qur'ani, ó súnmọ́ pé Al-Qur'ani ni wọ́n gbé lọ́wọ́ torí wọ́n ní gbogbo ègún tí ń bẹ nínú tírà yìí táwọn bá mọ̀ nǹkan tó ṣe lágbájá, wọ́n dákọ̀ ara wọn, wọ́n dákọ̀ ìyá tó bí wọn. Gbogbo ègún tí ń bẹ nínú Al-Qur'ani yìí táwọn bá mọ̀ nípa ẹ̀ kó máa jẹ́ tàwọn. Síbẹ̀síbẹ̀ ẹ̀ tún kọ lórí fídíò yẹn wípé ìbúra èké látẹnu Mufti Alado. Ṣé bẹ́ẹ̀ bá ti ẹ̀rọ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ní igun méjì, ikọ̀ méjì, èmi àti yín ò sí ń bẹ̀, wọ́n gbé wá bá wa, àwọn tí ń bẹ ń bẹ̀ tọ́rọ̀ sojú wọn, tí wọ́n bá ti ń sọ àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ yìí pé bó ti ṣẹlẹ̀ rèé, àwọn ẹnìkan fa handkerchief fún ẹnìkan fa àdó sẹ́nìkan lápò, à sí ń bẹ̀. Bọ́rọ̀ náà ti wá lágbára tó létí ọ̀pọ̀lọpọ̀ ń pé kéèyàn fa àdó síyàn lápò, wallahi al-azim
lọ́dọ̀ tèmi àjò lèmi sírò ẹ̀ mọ́ ẹni yìí ń ṣáájò wọn torí pé ọlọ́mọ bá aláàní já àkún fásikún binaba'in fatabayyanu an tuzibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin tán bá gbọ́rọ̀ wá báyìí ẹ ṣe ìwádìí nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ náà láti ń rí ẹ̀rí wípé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹnìkan ò ní lọ́wọ́ sí kẹ́nìkan ó lọlẹ̀ kéèyàn ó ní stroke kó wá jẹ́ pé nìyẹn ló ṣe ẹnìyàn wá gò títí àdó tẹ́nìyẹn wá fi ṣe nǹkan yẹn yóò tún padà wá béèrè padà pé ẹ bá mi mú àdó yẹn ó ní síkọ̀ sí yín nìyẹn nìyí mufti ní confidence sí yín èròjà tó bá jẹ́ pé lódodo ẹni yìí tún wá àjò yẹn tún wá débi pé mufti yìí tún wá ṣàlàyé fún yín gẹ́gẹ́ bí n tẹ́yìn náà sọ ọ̀nà táwọn náà gbà rí àdó yìí pé àwọn èèyàn ni wọ́n fáwọn káwọn máa fi ṣe súra torí pé ipò táwọn dé yìí ẹni yìí tún wá fìdí ẹ̀ múlẹ̀ fún yín wípé táwọn bá gbàdó yẹn padà o ẹni wọ́n ní àfi káwọn pẹran àbí nǹkan káwọn ta ẹ̀jẹ̀ lẹ̀ àsínbẹ̀ ṣebí láftàgbà tí nǹkan ti ṣẹlẹ̀ tán ni fífàdó sí ni lápò tó wáyé ókè tó bá jẹ́ pé handkerchief ló kọ́kọ́ wáyé pé gbogbo ẹ̀ ó wọnú ara wọn ẹ̀yin tẹ̀ ń dá sí àtọmọ kéwú ẹ̀ sì wá tún sí ẹlòmíì nínú yín ẹlòmíì sì ṣe episode bíi 15 ẹlòmíì gan lóhùn tí débi tó ń lọ lérí kíni episode 1 2 3 4 5 bẹ́ẹ̀ bá wá lérò wípé mufti yìí ni tẹ́ ẹ bá lérò páwọn ni mufti yìí wọ́n gbé Al-Qur'ani àbí wọ́n gbé tírà wọ́n wá ṣépè wọ́n láàánú ara wọn ṣé kò tó láti nǹkan bí ọdún kan sẹ́yìn àbọ̀dún méjì sẹ́yìn mo ti ń lérò wípé tí mo bá láǹfààní tí mo lè ríkì mufti yìí ni wípé àwọn ẹni yìí ẹ búra ní public kẹjẹ kí wọ́n mọ̀ pé mọ̀ ń pa ẹ̀ mi wàá mọ̀ pé àṣẹ mufti gan wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ti búra èní lèmi torí fídíò yẹn ẹni tó wá búra tí wọ́n ní táwọn bá mọ̀ ń pa ẹ̀ kí làánà Ọlọ́run làánà pé kó máa jẹ́ tàwọn ṣé kò tó kẹ́ni bìlífù lórí ẹ̀ ìṣẹ̀lẹ̀ tó wáyé níjọ́ tẹ̀yìn gbọ́ àtọmọ kéwú àtàfà àti gbogbo olólùfẹ́ ibi tí stroke ti wáyé ẹ mọ̀ pé ẹni tó bá ní nǹkan tí ń ránú ayé kò sẹ́ni tá ìsàn yẹn ò lè ṣe kò sẹ́ni tí ò lè ní stroke àtìmí àti ọlọ́mọsà kó wáyé òní tẹni tó dé lárí kí la mọ̀ tí ń bọ̀ pé èèyàn ní stroke àwọn èèyàn tó jọrú wọn láyé àwọn èèyàn tán bá wà ní pòsíṣẹ̀ tààrà ayé tí wọ́n rán nǹkan nú ayé tí làákàyè wọn ń ṣiṣẹ́ kọjá nítorí yẹ ká máa lò ó fún náà máa sábà ní stroke àìsàn tó jẹ́ pé kò síbi tí ò ti lè wáyé wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ní nǹkan tó ní í ṣe pẹ̀lú process láti inú ọpọlọ wọ́n lọ lẹ̀ bẹ́ẹ̀ àbí ẹgbẹ́ wọn jòkó ẹ̀yìn ẹsẹ̀ wọn kan ẹ̀ notice pé ń gbọ̀n nǹkan kan àìmọye àwọn tí wọ́n lókọ bíi tiwọn àwọn aláṣìkí àwọn olówó àwọn lọ́lá tí ma sábà ṣẹlẹ̀ sí everybody náà nìyẹn níjọ́ àkọ́kọ́ tẹ́mi kọ́kọ́ gbọ́rọ̀ yìí pé àwọn fàdó sí ni lápò wọn fàdó sí ni lápò bó ti jẹ́ ọjà sí pé mo gbà hello ẹ kásán ẹ pè mí padà in the next 30 minutes inshallah madam. láftàgbà tí mufti tún búra tí wọ́n gbé Al-Qur'ani dání èyí tó súnmọ́ jùlọ nìyẹn pé Qur'ani ni wọ́n máa gbé dání yẹn torí wọ́n ní gbogbo ègún tí bẹ́ẹ̀ nínú tírà yìí wọ́n dákọ̀ ara wọn wọ́n dákọ̀ mọ̀mọ́ wọn tó bá jẹ́ pé àwọn bá mọ̀ nípa ìsàn tó ṣe lágbájá gbogbo làánà Ọlọ́run tí ń bẹ́ẹ̀ nínú tírà yìí kó máa dé bá wọn kó máa jẹ́ tàwọn lẹ́yìn ìbúra yẹn kí lẹ tún fẹ́ kí wọ́n ó ṣe ó sì yá wọn náà sí wọ́n mọ̀ wípé nínú ẹ̀sìn wa kò dáa tó kò lọ tó ẹ̀rí rẹ̀ òkúnná tó kéèyàn gbé Al-Qur'ani kéèyàn fi búra àbí kéèyàn gbọ́ wọlé ẹ̀rí ni wípé tá bá fẹ́ búra wàláhì kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ kẹ́lẹ́ bá ní confidence lórí ìbúra wọn kẹ́lẹ́ bá ní belief nínú wọn bóyá yẹn ló jẹ́ kí wọ́n tún na Qur'ani yẹn sókè pé èmi lágbájá ọmọ lágbájá mo búra lórúkọ Ọlọ́run wípé tírà yìí táwọn bá máa ń pa tí ń ṣe lágbájá gbogbo ègún Ọlọ́run kó máa jẹ́ tàwọn torí pé ẹ̀rí ni wípé man kana halifan falyahlif billah aw liyasmut tá bá fẹ́ búra ká búra pẹ̀lú orúkọ Allah man yahlafa bi ghayri Allah faqad kafara aw ashrak gbogbo ẹni tó bá ti búra yàtọ̀ sí tó yàtọ̀ sí Ọlọ́run ọba Allah kó forúkọ Ọlọ́run ọba búra ó ṣe ṣíríkù ok káfi Al-Qur'ani náà búra sifatullahi náà sáà ní ọlọ pé sífà Ọlọ́run náà Al-Qur'ani àmọ́ ká wá gbé dání nítorí pé wọ́n fẹ́ please yín wọ́n fẹ́ kẹ́ understand yín pé àwọn ò mọ̀ ń pa tó ṣẹlẹ̀ wọ́n wá na Al-Qur'ani sókè ṣé kò yẹ kẹ́ ẹ ti rí sísí pé
àìsàn yìí láì jẹ́ pé lówó má dámọ̀ nù so ọmọ ẹ̀dá kò lè ní ìpèníjà àìsàn àmbẹ̀lẹ̀ ìtàsí ẹni tó wà ní pòsíṣàn tó jẹ́ pé wọ́n rán nǹkan nínú ayé tí wọ́n rán làǹkà yìí ń sẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà sẹ́ni tí ń bá rán làǹkà yìí sẹ́ ó súnmọ́ kẹ́nìyàn ní stroke at any time kò sẹ́ni tí ò lè ní àtìmí àti yín ọlọ́mọsálà wa kẹ́mọ wá tí ìran rẹ̀ mọ́bì kan táwọn bá wá lérò wípé ẹnìkan ló fi sàwọn mufti yìí lọ́wọ́ sí sẹ́ẹ̀rì kẹ́mọ wá jáde kẹ́ni mufti wá búra ẹ̀ ń ba bàbá yẹn nínú jẹ́ sí ni ẹ̀ kó wọn yóò ẹ̀ ràn wọn lọ́wọ́ rárá kò yẹ ká tún máa rí nǹkan tí wọ́n bà wọ́n nínú jẹ́ ọ̀rọ̀ yìí máa ń nílò yẹ kẹ́ sọ fún wọn pé bàbá àtàdóni àtàkàchìfù kan ni wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah nǹkan kan ò lè ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá kan àyàfi ntọ́lọ́mbà kádàrá bí yóò ṣẹlẹ̀ kọ́mọ ẹ̀dá ní ọwọ́ nínú tó bá séèyàn ọlọ́run bá láàánú tó wọ́n bá fún wa ní ìzìní kò ní ṣe é ṣe kẹ́ máa wá lọ kẹ́ máa bọ̀ kẹ́ máa sọ lójoojúmọ́ ẹni kó wá búra ẹni tó bá lóun mọ́ ń pa ẹ̀ ẹni kó búra àkọ́kọ́ ná nínú tẹ́ ẹ fẹ́ kí mufti yìí ó ṣe ó wù yín ẹ fẹ́ bẹ́ẹ̀ kí mufti ó jáde kí mufti ní mo mọ̀ nípa ẹ̀ ẹ fẹ́ kí mufti ó jẹ́wọ́ ṣé tí mufti bá jẹ́wọ́ yẹn ṣé yóò tán ọ̀rọ̀ pé ìgbà tó ti wá lónìí nísìnyí tọ̀ ọ̀yà mọ̀ bá tiẹ̀ lọ yóò dìran tó sí ni àbí kò ní sẹ́rù mọ́ nínú tẹ́ wá lérò pé nígbàgbọ́ sí gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́ ń claim tẹ́ lérò pé mùsùlùmí ẹni yìí mufti wa mú wọn gbé Al-Qur'ani dání wọn tó wá fi búra nídìí kẹ́ tó máa fà á lọ tó bá jẹ́ káwọn bá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ fẹ́ bóyá káwọn kan jáde ká pé ikọ̀ kínní ikọ̀ kejì kí kálukú ó ṣàlàyé ẹlòmíín ní gẹ́gẹ́ báwọn náà ti sọ wípé Ìlọrin máa lájà ni Ìlọrin kì í parí ìjà mọ́kìfù Ìlọrin lórí kí Ìlọrin ó lájà ká má parí ìjà lọ́pọ̀lọpọ̀ tó bá ṣẹlẹ̀ pé ọ̀yá ẹjọ́ tó síbẹ̀ ọ̀yá bí ọ̀nà ọmọ bínú ọ̀yá ẹ̀túká wàláhì ó lọ pẹ̀lú súnà láwọn agbègbè ibì kan torí pé ń bẹnu àwọn ọ̀rọ̀ kan tó bá ti ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ru ẹjọ́ ẹ̀ ìjà yìí ò ní parí táwọn àgbàlagbà bá tọ́ rí pé tẹ́lẹ̀ ìbá ti bẹ̀rẹ̀ ẹjọ́ tó máa ti pé káì ẹjọ́ yìí dákẹ́dákẹ́ ọ̀yá ẹ̀gbọ́n rẹ̀ ni ọ̀yá bí ọ̀nà ọmọ bínú torí pé wọ́n ti rò pé kẹ́ ẹ rojọ́ nísìn nígbà míì tán bá fẹ́ dájọ́ wọ́n fi ní ẹ má ro kíjà yìí ọmọ parí o ẹjọ́ tẹ́ bá mọ̀ pé tẹ́ ẹ bá ro ìjà yìí ò ní parí ẹ má ro kẹ́ ẹ má retí pé káwọn kan ṣẹ̀ṣẹ̀ pé wọ́n jọ àwọn àgbàlagbà kan ká pè wọ́n kán wá sọ bó ló ti ṣẹlẹ̀ kẹ́ni tí ọ̀mọ́wọ́ mẹsẹ̀ wá ti ràn mọ́ rẹ̀ bóyá kó lè bá pílíìsì yín pé èmi ni ẹ má bínú èmi ni mo ṣe ṣé yóò bí dáadáa ṣé àwọn ọmọdé ọmọ wọn ṣe lè fojú rẹ̀ wò wọ́n mọ́ ẹ lè fojú rẹ̀ wò wọ́n àwọn ọ̀rọ̀ kan bẹ kò ṣeé sọ kọ́dà tó bá jẹ́ pé lódodo lọ̀rọ̀ yẹn wáyé ámbẹ̀lẹ̀ ìtàsé àìsàn tó ṣẹlẹ̀ yìí ta ni ò lè ṣẹlẹ̀ sí èèyàn ńláńláńlá àti tálíkà láì kò sẹ́ni táìsàn yóò lè mú kò sẹ́ni tí ò lè ní stroke kẹ́ni yóò káwá ní stroke kẹsẹ̀ tó máa àwọn ẹni kọ́ jẹ́wọ́ ibi tó bá fàdó ṣe ẹ̀yìn olólò àdó ẹ̀ ràn wọ́n lọ́wọ́ rárá ẹ̀ ń kàn kún bànújẹ́ bàbá yẹn ni ẹ̀ ràn wọ́n lọ́wọ́ rárá gẹ́gẹ́ bí ọmọ kéwú ẹ̀kejì níjọ́ àkọ́kọ́ bí kálukú ṣe máa rí sèṣì ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tá a kọ́kọ́ gbọ́ wípé mufti wọ́n ní kí wọ́n fàdó sẹ́nìkan lápò wọ́n fàdó sẹ́nìkan lápò nítorí kọ́kọ́ wá sọ́pọ̀lọ́ tèmi ni wípé tẹ́ bá ní mufti ni wọ́n lè sàṣẹ́ nìyí àwọn náà sóògùn sí wọn àwọn náà fàdó sí wọn lápò ká má bàa dìde má àbí ká lè bá kú kí lè rí mufti tá a bá ní ká gbé ìyẹ̀wò láwùjọ nílẹ̀ Yorùbá ta ló ní kíma láwùjọ yẹn ṣé ẹni yìí ju mufti lọ pẹ̀lú kíma débi pé mufti máa wá lérò wípé ẹni yìí ń dí mi lọ́wọ́ tá a bá gbé kíma wọn rana mufti ẹ wá lọ wo kama atake yẹn kele yìí fẹnu sátare kele yìí ká sọ̀rọ̀ ní bámu náà pé ntẹ́ni yìí sọkọ̀ dá ẹnikẹ́ni yìí jáde kọ́kọ́rọ́ rẹ̀ jẹ́ ẹni tó wúyọ̀ dá ta làwọn èèyàn fẹ́ atake tó fẹ́ tó mufti ẹ̀yin ò rí sí wípé ẹni yìí àkàdá ọlọ́nkan ni ní ìmọ̀ ìdẹ̀ra tọ́lọ̀ wá ṣe fún wọn o tábà wá lò ní bámu ẹ̀ sí o lè jẹ́bi lẹ́jọ́ dáadáa o lè jẹ́ dàkejì àmọ́ ta lè yẹn lè atake bẹ́ẹ̀ tá sọ iye rẹ̀ ò ní ti bọ́ síbẹ̀síbẹ̀ aṣọ yìnyín wa bọ́ ẹ tún bọ̀nà mi wọlé ẹ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ kálukú ṣe analysis lórí ọ̀rọ̀ yẹn bó ti wáyé pẹ̀lú àdó pẹ̀lú bó ti ṣẹlẹ̀ dépò pé kò yẹ kí mufti yìí rí ẹnìkan tí ó support wọn mọ́ yìí pé abatẹnijẹ́lẹ̀ ni yìí lóòótọ́ síbẹ̀síbẹ̀ ẹ wù ọgọ́rùn èèyàn tí wọ́n rí sí wípé ẹ̀ ń bínú ẹni yìí ni ibẹ̀ ló yẹ kẹ́ ti fura wípé láì jẹ́ mufti ẹni yìí láì jẹ́ mufti rárá kí màtẹ́ni yìí ní láwùjọ ẹni tó lọ́wọ́ bá gbégbà fún ni
ẹni tọ́lọ̀ ní kọ́ mara ayé nífẹ̀ẹ́ sí ni kọ́dà àwọn fídíò kan bẹ tẹ́ ń padà ń gbé jáde ẹ̀fẹ́ kíkálukú wa ká máa rí sìn wípé ẹni yìí sẹ́ni eré kíkálukú yín gbà bẹ́ẹ̀ ẹ̀ ń gbé àwọn fídíò tí wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn wá padà tó fi mọ́ fídíò kan tẹ́tọ́ kọ́ ti jáde ibi tá ti sọ pé iye èèyàn ti ń lo rana lọ́wọ́ báyìí àwọn ọmọ ìgbà tí wọ́n lò dà kí ẹ máa ṣe èdè àwọn ilé mọ̀lẹ́gà yìí níjọ́ tí mufti ń sọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ yìí àwọn náà ò ní mọ̀ wípé mídíà ó débi ìdúró kí wọ́n sọ kò sẹ́ni tí ò ní sọ̀dọ̀ àná nìyẹn ànánu bó ni èèyàn bá ti wá dáa kọ̀ọ̀kan lọ́mọ inna Allaha ghafurur rahim al-islamu yajubu man qabla ṣebí ń tẹ́ kéde ṣebí ń tẹ́ kani bẹ́ẹ̀ ni yìí bọ́lọ̀ tí wá fún ẹni yìí lápàlẹ́ tó fún ẹni yìí ní kímọ̀ tó láwùjọ aṣọ yìí mọ̀ ni tẹ́yìn ọba wá rí lásọ yìí tẹ́yìn ọmọ wọn gẹ́gẹ́ bí pé ogó wálẹ́ nìyí ìmí ìjáde nínú yín ẹ̀ obi tí ń pẹ́ kéwú ẹni tí ọmọ kéwú lẹ́ fún wọn sáadà tí wọn bá máa ṣe bẹ́ẹ̀ bú ti yín náà ni tí wọn bá máa yíyí yín ni ẹ̀yin gan ló yẹ kí wọ́n arrest ọmọ kéwú ìkàkùkà nítọ̀ ṣèbí tẹ́ ẹ̀kọ́ wọn ni amẹ́lẹ̀ tàṣe sálùbáríkà ò ti já tọ́rọ̀ bá wá délẹ̀ báyìí tí wọ́n gbé ọ̀rọ̀ wá bá wa bẹ́ẹ̀ tó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam bí àwọn sàhábà wípé ṣé kò wọ́n ṣàlàyé fún yín iṣẹ́ rere tọ́lọ́lájú kéèyàn máa gbààwẹ̀ lọ tọ́lọ́lájú kéèyàn máa kírun lọ tọ́lọ́lájú kéèyàn máa yọ sàká lọ àwọn sàhábà ní bala ya Rasulullah àwọn ọmọ Ànábì sallallahu alaihi wasallam sọ pé àtúnṣe láàrin islahu sáà ti bẹ̀yìn kéèyàn ṣàtúnṣe láàrin onídà méjì nígbà tẹ́nìkan bá ní àdó ni wọ́n fi sáwọn lápò táwọn ò fi gbádùn mọ́ lódodo jirahul qulub la yuhza ọgbẹ́ ọkàn kò sí gbàgbé kò sí ẹni tó bá lọ́wọ́ sí ìfàsẹ́yìn èèyàn ẹni tó bá lọ́wọ́ sí ìjákulẹ̀ èèyàn èèyàn nígbàgbé ènìyàn mọ́nú ayé pé ó sì bá tèmi jẹ́ báyìí àgbàbẹ́ àmọ́ dénú ẹ̀mí ẹ̀yin tẹ́ ń gbọ́ dénú ọkàn yín tẹ́ bá fẹ́ bọ́ọ̀lù onírọ̀rùn ẹ sì gbà wípé ibi tẹ́ ń tìrà mọ́ yìí ẹni yìí mufti yìí lè ṣe yóò bá lẹ́ni tó bá kú tó gun rẹ̀ ọ̀kan ni ìwọ̀n bá lè yẹn bínú rú wọn mọ̀ ṣé kẹ́ni tí wọ́n bá kú ṣé mufti ò jogun wọn ni kí ni ó bọ́ sọnù lọ́wọ́ wọn kí ló máa bọ́ sọnù lọ́wọ́ wọn tí tó máa jẹ́ àǹfààní tó máa jẹ́ èrè fún mufti ẹni tí mufti lè tó bá jẹ́ pé wallahu a'lam tó bá jẹ́ pé èèyàn máa ń sàṣìyàn ẹni tó bá jù yàn lọ ní kírímà lèyàn máa ń sàṣì wípé ń dì mí lọ́wọ́ ẹja mú kú káwọn náà lè bá rí bẹ̀ dé títí dè ní wájú ni mufti wà gbogbo ọ̀rọ̀ tẹ́ bá wò lè fẹ́ máa gbé jáde lénìí nínú tí wọ́n ti sọ kódà nígbà tí ìjọmọ nìyẹn fẹ́ sẹ́mi náà bóyá last year yẹn tí mo tún come across àwọn fídíò kan tí mo ní sẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ ní tí wọ́n ti kó jẹ létà mo padà rí sí wípé ìyẹn ní gbogbo ohun tí mo bá ti sọ àti mí ìtẹ́ bá tún bá pàdé mo kó jẹ tọ́ tábà wá retí pé lọ́kọ̀ọ̀kan nìkan yẹn jú ẹ̀ pé èyí tí mo wí báyìí tọ́ mo kó jẹ ó ti kó gbogbo ẹ̀ sínú wallahu a'lam Ọlọ́run nìkan ni ok gbogbo nǹkan wá sọ yẹn nínú tí wọ́n máa ń sọ tó máa ń clear láwọn ọ̀rọ̀ míì tó la kúfùrù lọ́tẹ́rẹ́ pé ọ̀rọ̀ yìí ọ̀dà èyí tí wá sọ bẹ́ẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ mọ́ ìgbà tí wọ́n gbọ́rọ̀ wá bá wà yín tẹ́ni tí wọ́n ní wọ́n fàdó sáwọn lápò òun ló bí àìsàn èèyàn ló bí kinní kan ṣebí tọ́lọ́wọ́n bá wílé pé wà yín tọ́ ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma fa in baghat ihdahuma ala al-ukhra faqatilu allati tabghi hatta tafiya ila amrillah ṣebí nígbà tá gbọ́rọ̀ wá bá wà yín ìjà dé láàrin àwọn èèyàn méjì nìyẹn pé òun lọ́sà sí mi òní bẹ́ndì ọ̀rọ̀ ṣebí bí tọ́ yẹ kẹ́yìn ó padà sí ni wípé wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah torí pé sẹ́dí títà òyìnbí bá ti bọ́ mọ́ èèyàn lọ́wọ́ wàhálà ni ẹ wá wòye fídíò tí kálukú ń ṣe ẹ wòye ọ̀rọ̀ àwọn abọ̀rìṣà náà sì ń gbọ́ ẹ wá ń sọ pé àwọn wá padà sí àfídíò àwọn sọ pé àwọn náà ẹ̀yin mùsùlùmí bí tẹ́ bá bàtàrà yín jẹ́ dé ẹlòmíì gan tó náà ń fọtí lọ́sẹ̀ òun náà ń dá sí àwọn tọ́ka wọn ti dípẹ́ ta ọ̀rẹ́dì àwọn tí ò ní túmọ̀ nú ẹ̀sìn àwọn tí ẹlòmíì tó yẹ pé ọ̀rọ̀ láti jọ ìmánì gan pẹ̀lú pé ok kí ni stand mùsùlùmí ní irú nǹkan báyìí gan ok tó bá tẹ̀ wájọ́ jásí pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí yẹn bá mọ̀ yìí pé yóò máa dáriwó lẹ̀ mùsùlùmí máa ń wà tún sí ni tẹ bá rò pé tẹ bá ń sọ dáriwó báyẹn tẹ́ ń ṣe fídíò continuously tẹ́ ń ṣe episode 1 2 3 yẹn ipe ẹ sáfẹ́ provoke kẹ́ni yóò tìrà mọ́ra rẹ̀ ní tí ó ṣe ẹ fẹ́ kẹ́ni yóò kí wọ́n sọ nǹkan tí wọ́n máa ń pa yìí láti lè please yẹn kí wọ́n tìrà mọ́ra wọn káwọn bó kọ ẹbí wọn jẹ́ kí wọ́n bọ́ kọ ọ̀ràn wọn jẹ́ because gbogbo fídíò tẹ́ ń ṣe yẹn ẹ fẹ́ kí wọ́n tìrà mọ́ra wọn lẹ́yìn ìgbé Al-Qur'ani dání tí wọ́n fi búra tẹ̀sí mọ́ kíma kéèyàn búra nínú ẹ̀sìn tí ẹ bá ní wàláhì pé òun ò mọ̀ nípa nǹkan kan àbí tí ẹ bá ní wàláhì ń ṣe nǹkan báyìí tẹ̀mítẹ̀mí tó fi búra pé wàláhì máa ṣe nǹkan báyìí tó o bá padà sí mọ́ sẹ́mi pé kàfàrà ni
oní kàfàrà tọ́sà àmọ́ tó bá ní wàláhì insha Allah máa ṣe nǹkan báyìí tó bá padà rí nǹkan yẹn ṣe mọ́ kò sí kàfàrà torí pé ó ti sọ pé insha Allah. ok mufti tó wá ní àwọn búra pẹ̀lú orúkọ ọlọ́run sifatullah tó bá jẹ́ pé alukurani ni wọ́n gbé dání yẹn pé tó bá jẹ́ pé àwọn bá mọ̀ nípa tó ṣe lágbájá gbogbo làánà ọlọ́run ti ń bẹ nínú ìwé yìí nínú tírà yìí kò máa jẹ́ táwọn. asúnù ó alukurani mo lérò pé alukurani ni wọ́n gbé dání. ok bí wọ́n bá búra báyẹn pẹ̀lú pé làánà ti ń bẹ nínú alukurani kò máa jẹ́ táwọn. ìkìlẹ̀ tó fẹ́ tó bá jẹ́ pé wọ́n bá wá padà wá ní èmi ni mo ṣe kí ni ó padà tó gbẹ̀yìn ìpè ó ti wá jẹ́wọ́ báyìí o nígbà tó ti wá jẹ́wọ́ yìí o ní stroke tó jẹ́ pé nǹkan tó ní í ṣe pẹ̀lú brain nǹkan tó ní í ṣe pẹ̀lú many things ni tó ní í ṣe pẹ̀lú kẹ́jẹ́ òsínà lọ́bọ̀ míì kọ́lọ̀ ọ̀bá láàánú kọ́dà kan kó kó èmi àti yín ayọ̀ táwọn bá wá ń gbà wípé àwọn ẹnìkan ló sàwọn ìdùnnú ti bàbá yìí gangan ní pé kẹ́ fún wọn bẹ́ẹ̀ ọlọ́run ọba láàánú tó mú wá ọlọ́run lọ́kàn ọlọ́run Yorùbá máa fi sàdúrà pé ẹni tí ó kú lọ́la ọlọ́run má jà bàjá lé ní ọlọ́run ló mú wá kọ́lọ̀ bá fún yín lálàáfíà kó bá gbé yín dìde tí ó bá jẹ́ wípé àánú ọlọ́run àti mo fẹ́ èyí tí ì ṣe tán nítorí ṣe láyé síkù èèyàn mélòó ni irú ẹ̀ máa ṣẹlẹ̀ síbẹ̀ àsìbáàbò ní kéyìn orówó ná ẹni bàbá oníwàsá àgbáyé mo ti kọ́kọ́ gbọ́dọ̀ yẹn rí wípé wọ́n ní nítọ́jú ààrẹ lọ ń bẹ̀ báwo pé lọ́dún náà mọ̀nà kí ló tó àjà ààrẹ lọ wọ́n ní nítọ́jú ààrẹ lọ ń bẹ̀ ìgbà tí bàbá sọ rọ́ìmọ̀ ọ̀la bàbá oníwàsá àgbáyé ní nítọ́jú ààrẹ lọ ní kéyìn kọ́rẹ́ èèyàn kéyìn máa wà rí èèyàn súgbà ẹ̀ ìpè kílẹ̀fẹ́ jẹ sẹ̀fẹ́ yàbẹ́ ni ẹ̀fẹ́ tọ̀ ni bó ti ṣẹlẹ̀ ìsúgbà yín lásán orí ọlọ́run ọba ni ẹni tó bá sì ní nǹkan ìjàlógún máa dé bá ẹni tó bá láwọn tí wọ́n náwó ẹ̀rọ ọmọ gbàgbà kó bá kò sẹ́ni táwọn òye ò lè dé bá kò sẹ́ni tí ò ní ní stroke kí akọ́kọ́ sẹ́ni kíta òye yìí bá kún náná ní pé ẹ̀kọ́kọ́ ìdíṣẹ́ kún náà ní kẹ́yìn òun náà àdó kan ló bì àkọ́kọ́ náà yìí tẹ́ bá gbúdùn ní oògùn sábà fà àdó gan gbé stroke báyàn ṣé àdó ń bẹ nú èròjà ooo ẹ̀yin olóògùn tẹ́yìn gan gbọ́ gan ọ̀yá kẹ́yìn kò ti jára wọn gan pé irọ́ ni ṣé àdó tó bá jẹ́ pé wọ́n ẹni yìí tó wá ní zikọ̀ sí yín àwọn lérò pé ilé làwọn wà gẹ́gẹ́ bí àṣírí tẹ́yìn náà ń tú ẹ̀yin náà nígbà tí wọ́n fa ìgbà tí kìíní ẹ̀ ṣẹlẹ̀ ní táwọn náà fi ń ṣe protection pé táwọn ń dè mára lábẹ́ ẹ̀sìn wa àníbi sọ́nà sọ pé ní orúkọ wàtàmá ìmọ̀ wàtí wàlẹ̀ àṣírìkùn kápẹ́ gèdè kádé nǹkan mára àti kásògùn fẹ́ síyàn ẹ̀bọ ni ṣírìkùn àdó yẹn ṣírìkùn ni àmọ́ wọn ni làwọn ń lò ẹni wọn ni làwọn ń lò wọn fún àwọn náà ni àmọ́ ìgbà tó ti wá ṣẹlẹ̀ sáfà àwọn yìí ẹ̀yin nǹkan kakáfì àwọn rò pé nǹkan níní àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí sẹ́ni bẹ́ẹ̀ sẹ́ ń ròyìn yìí tí ń wá sáwà lọ́pọ̀lọ́ ni pé àjò ni wọ́n ń ṣe gbogbo ntẹ́ rí wọ́n gbé àdó dẹ́ kòkó dẹ́ àbíkẹ́lẹ́ ni wọ́n tún gbé wá wọ́n gbé kòkó dẹ́ wá gbogbo ẹ̀ eré àjò lèmi sí rò mọ́ pé ní yìí ń ṣáájò yìí ni tí wọ́n ní lọ́wọ́ ni wọ́n mú jáde tí wọ́n mú lọ́wọ́ tí wọ́n ní lọ́wọ́ ni wọ́n fi ṣáájò wọ́n tún wá tún náà àṣírí ara wọn fún yín débi wípé àjò yìí o ok ẹlẹ́yìn ló ṣe èèyàn ló fi àdó jẹ́ káàárọ̀ àárẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí wọn ṣé ẹni yóò sì perfect yóò rí ṣetán yóò tún wá béèrè èròjà tó fi ṣe wípé ẹ bá mú kíní yẹn kọ́lọ̀ ọba láàánú ọba tó ní àlàáfíà ọba tó máa fẹ́ dà lálàáfíà tó péye ọlọ́run dákun má sábà wà fáwọn náà lálàáfíà ọlájọ́ kan òṣèré wájú ọlọ́run bá wa gbé wọn dìde sífà òtàmà làbáṣà tọ̀húra insha Allah ọlọ́run bá wa gbé wọn dìde mọ́jà wa ní dùbúlẹ̀ àìsàn àmọ́ n tó ṣe wọn kò sí ẹni tí ò lè ní stroke at any time kò sẹ́ni tí ò lè ní bẹ́ẹ̀ ṣe wá ń ṣe fídíò lórí wọn mo ròyìn torí ọlọ́run tẹ́ ẹ̀ bá ro tàwa mùsùlùmí kọ̀ọ̀kan tá àwọn àfa wa kọ̀ọ̀kan ni wọ́n lè fìdí ẹ̀ múlẹ̀ ni wọ́n lè jóye àwọn abọ̀dìsá pé àwọn eléyìí gan mùsùlùmí àwọn eléyìí náà gbádùn díẹ̀ náà lè fi yàtọ̀ àwọn abọ̀dìsá ọ̀dà kan àwọn rò pé mùsùlùmí tó ní ìtumọ̀ ní gbogbo àwọn tẹ́ ẹ̀ bá yẹ lọ́tún lọ́sì ìkọ́dẹ nǹkan mélòó gan ni wọ́n fi ṣe yín ẹ̀yin kan náà láńkà chifu ẹ̀yin kan náà làdó ẹ̀yin kan náà nìkódẹ ẹ̀yin kan náà ní àdóòdẹ èwo gẹ́gẹ́ ni wọ́n lò mufti wàláhì èyí tó súnmọ́ jù ni pé àwọn gbọ́n onímọ̀ pé ọ̀rọ̀ yóò débi ìdúró kí wọ́n provide tí wọ́n níjọ́ náà wọ́n ní àwọn òpá wọn ṣáájú ni pé ọ̀rọ̀ lé ní ẹ wá tún sọ̀rọ̀ kan tí ọmọ àfa kan báyìí tí wọ́n máa ń pè ní ègùn yẹn mi mọ ọlọ́run bá ń sàmọ̀nà àfa náà má dàlámọ̀ rẹ̀ rú tó bá jẹ́ pé ìfẹ́ lẹ bá ní ẹ wá ìfẹ́ yẹn níbàámu ẹ̀sìn ẹ wá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lóun ṣèlérí wípé ilé kan wà létí àlìjánná fún gbogbo ẹni tó bá jẹ́ wípé ó wà lórí òdodo àmọ́ ṣe sùúrù nítorí àríyànjiyàn àdìsí náà wà ní Sahih Bukhari gbogbo ẹni tó bá lè ṣe sùúrù lórí àríyànjiyàn ọ̀rọ̀ tó lè dariwo ó wà lórí òdodo lóòótọ́ àmọ́ wá àdìsí náà ilé kan dúró de ilé tí àlìjánná tó bá kò gédé wípé
ẹ lè máa rí àwọn ọ̀rọ̀ kan sọ tí kálukú ọmọ kọ ha yìí pé kí láfa wa bá débi àdó kí láfa bá débi ìkóde àfa tó ló wọn pẹran àwọn eléyìí sáfà o ọ̀pọ̀lọpọ̀ yín náà yìí tí kálukú yín náà nígbàgbọ́ sí nìyẹn n tẹ́ nígbàgbọ́ sí tó bá jẹ́ pé lódodo làwọn náà provide fún yín wọ́n rò pé lé làwọn wà pé àwọn ọmọ ìyá mi làwọn ènìyàn n tí wọ́n ní jọ́nà ni wọ́n provide. mi ì sì sọ eléyìí tí mo ń sọ yìí láti lè fi please anybody mo ń sọ gẹ́gẹ́ bíi pé ẹ jẹ́ káàdì wò yìí because mi ìmọ̀ ìgbà tẹ́ ẹ fẹ́ sọ́dà kẹ́ máa wá retí pé àwọn ẹnìkan dìde kí wọ́n lọ́tún kí wọ́n pé òsì kí wọ́n rojọ́ kò lè tàn wọ́n yẹ rojọ́ orú ẹjọ́ báyìí ẹni tà kọ́kọ́ gẹ́gẹ́ ni kẹ́ tàwídìí yín ni ẹ tún ṣe tàwídìí ni kẹ́ ẹ tún ṣe ọlọ́run bá láàánú ọba tí ọlá ẹ̀ ga jùlọ mọ́sà mú àlàáfíà wá ọlá àjọ kan oṣù rẹ̀ wájú ọlọ́run ọlá bọ́lọ́run ọba ti tó gbogbo tó bá jẹ pé ọmọ ẹ̀dá náà ló ní sábà bí ẹ̀ ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ mọ̀ fàánù rẹ̀ bẹ́ẹ̀ báwa fi ṣe dárájà ipò tó ga fún yín ọlá àjọ kan oṣù rẹ̀ wájú ọlọ́run èyí tèmi lérò nìyẹn tó bá jẹ pé ọ̀rọ̀ àdó náà ni ẹ sọ ẹ jẹ́ kó ẹgbin ìmánì sí wọn lẹ́mìí pé ibi tẹ́ ẹ fura sí àìmọye ọ̀tá tẹ́ ẹ mọ̀ tá sì ń fẹ̀rín pàdé yín tọ́lọ́ sí ń kó yín yọ àìmọye ọ̀tá lẹ̀ mọ̀ àmẹ́mi lérò wípé àwọn kan lè notice èmi lérò wípé àwọn kan àbí network ni àbí network ni mi mọ̀ furasí àìmọye ọ̀tá tẹ́ ẹ̀ mọ̀ tá sì ń fẹ̀rín pàdé yín tọ́lọ́ sí ń kó yín yọ. ọlọ́run mọ́sá bá wa fún wọn ní àlàáfíà tó péye ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú ọlọ́run àwa náà kò sẹ́ni tí ò lóye wípé jẹ̀rọ̀hùlẹ̀ kò lóbi la yóò ń sà ọgbẹ́ ọkàn ó ní kí ẹnìkan ó jẹ́ onísábà bíi wípé kéèyàn má lè nàró kéèyàn sì lérò pé kéèyàn ní sọ́nà wípé ẹni yìí máa ń pa ẹ̀ ẹni yìí lọ́wọ́ sí èyàn máa fílì pé àbẹ́yìn èèyàn bá mi fílì nǹkan tí mo ń fílì ni pé ó lè rí bẹ́ẹ̀ wípé ó lè jọ máa dámọ̀ lóní sábà bíi àmọ́ ẹni tẹ́ ẹ̀ wá ń rò sí wọn wá gbé Al-Qur'ani wọn wá búra kí lẹ tó fẹ́ kó ṣẹlẹ̀ títà òye ìdìbò wa kúnná ó ti ṣẹlẹ̀ ok ṣé tábà wá jáde ní sètábà ní èmi ni mo ṣe o hey ṣe àfàrà rẹ sùn lórí mídíà níjọ náà níjọ tẹ bá ti provocation bá lágbára tí mufti padà wá ní ok ọjọ́ ìsọ pé mi mo ṣe dá hey ọlọ́jà wa mùsùlùmí ambele tàṣe ẹni tó bá kú tó gun rẹ̀ ọ̀kan ni ṣé èèyàn sáré káyé rẹ̀ ó bàjẹ́ ní ìsọ̀rọ̀ ní ìrínisí ní ìgbọ́rọ̀ kalẹ̀ ní ìwòye sí èèyàn mufti ní ìjọmọlúwàbí gan ẹ̀rí sìn mi ì sọ léyìí o wallahu shahid ọlọ́run ọba mo búra lórúkọ ọlọ́run ọba láì pé ọlọ́run la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa pé ká sọ̀rọ̀ níbàámu ká sọ̀rọ̀ nípa déédéé ìjọmọlúwàbí hàn níbi ìgbọ́rọ̀ kalẹ̀ mufti náà ìjọmọlúwàbí hàn níbi ìrísí wọn kéèyàn ìjọmọ nìyẹn gbogbo tó bá ti wá lé ṣe tí wọ́n ti sọ al-islamu yajubu man qabla tán bá gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́yìn àtàkì wọn kalẹ̀ tán bá gbé mufti kalẹ̀ kọ́dà tí ẹ bá dijú báyìí tí ẹ bá sì yín mú bí ẹ bá lajú èyí ọ̀bàrà gbọ́ mi létí nu pé ìwọ ni mo wá pìkì mufti lẹ́yìn ó pìkì náà lẹ́ni tí ìbẹ̀rù ọlọ́run ọba tó wọnú ẹ̀mí wọn tí wọ́n fi ní gbogbo ohun tí mo ti sọ ṣé mo kó jẹ ní àbí kìtẹ̀ náà wí ṣé mo kó jẹ náà ní sá tọ́ tí wọ́n bá kó jẹ nìkan kọ́ kò sí sẹ́sẹ̀ kẹta ẹgbẹ́ wọn lọ kò sí pẹ́tísẹ̀ kẹta nìkan sọ torí pé kì í so kú ẹni wọn dákọ̀ fọ́fadà anybody wọ́n sọ̀rọ̀ tí wọ́n àmọ́ ìbẹ̀rù ọlọ́run ó wà wọnú ọkàn wọn kò dẹ̀ túmọ̀ sí pé hello wa alaikum salaam wa rahmatullah alhamdulillah ẹ lọ get black seed oil sẹ́lù tẹ́ wà àwọn tó ń ta nǹkan súnà wà ládùúgbò yìí ẹ lọ get Habat Sauda ẹ̀ dábàá ti get ẹ̀ ní kàmá lọ síbi kan láàárọ̀ síbi kan lálẹ́ inshallah teaspoon kan láàárọ̀ lẹ́yìn oúnjẹ teaspoon kan lálẹ́ inshallah aláwọ̀ sẹ́ni ọ̀rọ̀ inshallah tẹ́ bá rí Sajaratu Maryam náà lọ sọ́dọ̀ àwọn àbí Sajaratu Fatima làwọn míì máa ń pè bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ ẹ kàn dá sómi ẹ bá ti dá sómi lálẹ́ báyìí bá ti láàárọ̀ ọjọ́ kíkan máa mú díẹ̀ inshallah àbí kẹ́ get rose water
sẹ́rí ó ti àìsàn tó dé bá wọn yẹn àwọn èèyàn sẹ́ńjọ́ tí wọ́n dẹ̀hùn àwọn èèyàn tó lóko bíi tiwọn táwọn náà ní kíma láwùjọ àwọn èèyàn tí tọ́lọ̀ ń fẹnu wọn tọrọ ìtì máa sábà sàwọn náà nù ẹni tí ó bá ní cancer ẹlòmíì ò ní prostate cancer ẹlòmíì ò ní BP ẹlòmíì náà máa rí sọ ẹlòmíì máa ní stroke gbẹ̀yìn náà ẹlòmíì máa fọ́ lójú Babangida dà ẹ rò pé òde yìí owó náà lọ mọ́ ni owó náà lọ àti irú wọn bẹ́ẹ̀ ọlọ́run dákun ọlọ́run torí tẹni tó dé la rí àti ní àtìyín ọlọ́mọ fi wá sẹ̀sìn ọlọ́mọ sì fi wá láre ọ̀gá oore tọ́lọ́run wá ṣe fún yín ni wípé ọlọ́run fi irú ẹ̀ kàn yín ọwá ní kẹ́ rówó ná ọwá yín àwọn èèyàn tìyín kí wọ́n máa súgbà yín ọ̀gá oore tó tó sí kí ló dé wá kú tó ń ti sírókì kò sí sírókì ọlọ́run ọba ògbàgbà lọ́wọ́ yín ọlọ́run ò sọ yín dẹ́sẹ̀ débi pé ẹ̀mọ̀ tẹ́ ń wí ẹ̀mọ̀ tẹ́ ń sọ tó máa fẹ́ gbọ́dọ̀ sí lẹ́nu ẹ̀yin gan làkọ̀tọ́ bọ́ bírèèni ahọ́n yín ọ̀lọ́ àlà ọlọ́run dẹ́ fàyè ọpẹ́ lẹ̀ ẹ̀sìn máa yé táwọn ọba máa yé ẹ̀yin tẹ́ ń dìfẹ́ǹdì wọn ẹ̀yin dìfẹ́ǹdà sí ẹ̀yin ò sọ fún wọn ni pé baba àwọn táwọn dìfẹ́ǹdì yín gan ìṣẹ́ tó ń ṣe wọ́gẹ̀ gbádùn ṣe àdónà ni tiẹ̀ ṣe àdónà ni kò ṣe àdónà ni kúlùkùn mọ̀ rí dáyé lámọ́sàfẹ́ ìtàwó tẹ́ kanú sọ nínú sàbúrà mo kàn ń sọ eléyìí torí pé bóyá ẹ̀ ń lérò yìí pé kẹ́ mọ́ ẹ sáfẹ́ so love kálíbà mọ̀ pé bóyá wà loyalty síbẹ̀ yẹn bóyá mi mọ̀ níyàn yín wallahi ilẹ̀ àti mi mọ̀ tó tẹ́ ìpọ́ bá rọrùn pé kéèkàn lágbára mi báyìí pé kẹ́kàn ọ̀dà sáà ní tí mo mí pé ẹ nídìí kẹ́ máa ṣe fídíò ẹni kọjá dé àdó ni kẹ́ máa bá rú mufti yẹn ló kọjá mufti aládò láhùláwà kò yé yín pé Islam lẹ́ ń sọ lóko kò yé yín bẹ́ẹ̀ wallahi kò yé yín ọlọ́run bá ṣẹ́ oore kù fún wọn ọlọ́run mọ́jọ́ bàjẹ́ ọlọ́run fi wọ́n sẹ̀sìn ọlọ́run mọ́sá fẹ́ni kọ̀ọ̀kan wọn lálàáfíà tó péye ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú ọlọ́run kí ẹlòmíì tí bá kọ́mà cross àwọn fídíò mi tá bá ń ṣe lọ́wọ́ tẹ́lẹ̀ mi bá kọ́mẹ́ntì báyìí ẹlòmíì ní irun tó ṣe bàbá ọlọ́run gbé báwọn náà kankan ọlọ́run ní ọba tí ó ní àìsàn tí ìkápá ìbẹ ní ọwọ́ ẹ̀ oúnjẹ ló ní ìkápá ìwòsàn ìwẹ́rẹ́ báyìí ní tọ́lọ́run bá ṣe tán láti fún ẹ̀dá ní àlàáfíà mọ́tàlá tó mọ̀ sódà tọ́lọ́run bá wípé òun ní fi wálẹ̀ láì ní máa rí kíní kan tí ẹ bá ti wà ní ìjọ títí wọn 70 years lọ ẹlòmíì tí èjì wọn jọ rí bá kan náà ẹlòmíì kò tí rí náà mọ́ súnmọ́ ọ̀rọ̀ dádínà wàsífàlà sáfìlì náà bọ́mọ ọmọ ẹ̀dí kí nǹkan bẹ́ẹ̀ máa wá ṣẹlẹ̀ káwa ní èkìdí báyìí lọ pàdé ọlọ́run ní tó tún wá burú ni yóò di ládá tí a bá fẹ́ gbà lọ́wọ́ kẹsì máa ní tájẹ̀tì wípé kí wọ́n pè wọ́n kalẹ̀ kí wọ́n rojọ́ wọn kì í rojọ́ orú ẹ̀. wàláì mi ò ọlọ́mọsá bá wa fún wa ní àlàáfíà tí ó pé ọlọ́jọ́ kan ṣe wájú ọlọ́run gbogbo tí ẹ fẹ́ tẹ́lómi fẹ́ òun ni pé tí ruwa bá jáde báyìí àbí tẹ́lómi náà bá jáde kama ní ẹni kan jẹ́rọ ẹni kan búra ẹni níjọ́ táwọn muhajirin àtàwọn ansori tí wọ́n ń jà tí wọ́n ń sọ̀rọ̀ síra wọn ní Madina Ànábì sallallahu alaihi wasallam mọ̀ pé wọ́n pé ọyá ìwọ rojọ́ ó ti tó ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ síra yín mọ́ Ànábì sallallahu alaihi wasallam wí àwọn ọ̀rọ̀ kan bẹ tó bá ti ṣẹlẹ̀ kò sí ẹjọ́ rẹ̀ ò sí èrò mọ́ àfi tẹ́yìn bá fẹ́ bá kan jẹ́ ẹ̀yìn ṣe àrígbà tó ṣẹlẹ̀ ṣẹ̀ríjọ́ náà ẹ̀yìn ṣẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí táwọn tó bá jẹ́ pé lódodo ni ń tẹ̀mọ̀ nìyẹn wípé àwọn kankan bẹ táwọn fi sára táwọn ń lò fún ìṣúra nǹkankan táwọn bá wá rò ẹ̀ẹ́dẹ̀ fẹ́ tan kámẹ́rà kálukú ayé yóò ṣe dúró àdó làwọn lò eégún èèyàn làwọn mi ò padà máa lò fún protection pé àmọ́ táwọn afáàní àrọ̀ sínú àdó wọ́n padà jẹ́ wọn ládùú làwọn náà lò sẹ́ni bí a ṣe ń fa lọ́tún tẹ́ ń fa lọ́sìn yẹn ẹ̀ ń bá gbàgbọ́ àwọn mùsùlùmí jẹ́ gan ni ẹ fi yòókù lẹ̀ ọlọ́run ẹ mọ̀ dẹ̀ fẹ́ kẹ́ ẹ rí sìn wípé ògo yín ni mufti oore yín ni mufti wọn ò ní kí mufti kí wọ́n mọ̀ kí wọ́n kàn yín mufti ò ní sọ̀tà wọn kí tàn yín ọmọ jáde lára wọn ẹ̀yin kan yín ọmọ kéwu wọn ni kọ́dà mọ́ kọ́ ń kéwu ẹ̀yin kan ìtọ́jáde ẹni tí ọmọ kéwu tọ̀ ẹ sì ní àwọn náà látọ́ kọ́ ń kéwu tọ̀ sẹ́mọ̀ tẹ́ bá ti bá yẹ yẹn ẹ fẹ́ gbàsọ yàrá ẹni yẹn ẹni aláìmọ̀ ẹ sẹ́mọ̀ ẹ̀dẹ̀ tó fẹ́ kí wọ́n sún ṣe ìdánfà ara wọn pé àfáà mi náà ní wọ́n kọ́ mi wọ́n wọ kíláàsì wọ́n kọ́ mi ní àtú wọ́n kọ́ mi ní kíní kan ok ẹ̀dẹ̀ tó sọ pé wọ́n mọ̀ ẹ̀ tó sọ tọ́mọ kẹwàá bá ti wá mọ̀ tálámọ̀ iyì ni lẹ́ni tọ́lọ́wọ́n bá pọ́n wọn lé láwùjọ tí kálukú ọmọ bẹ̀ lọ́hùn wípé wá ìtẹ́ni yóò jẹ́ tí ò jọmọ kéwu wa wá ìtẹ́ni yóò jẹ́ ọmọlé wa wá ìtẹ́ni yóò jẹ́ ìyẹn wa wá ìtẹ́ni yóò jẹ́ ara wa ìrọ̀pẹ́ ẹ̀ tán náà rí ni wọ́n dà pé àwọn yẹn kan ẹ̀yin gẹ́gẹ́ lásàsín wọ́n ń sàsìn gẹ́gẹ́ pé ògùn yín ni àmọ́ igi yín ni tó ti sèso ẹ máa kóbò ìrọ̀pẹ́ ẹ̀ rí sìn. bọ́yá ẹ kọ́ sẹ́sẹ́ kẹ́ máa rí sí kẹ́ máa rò pé ok tẹ́ bá ní kẹ́ kamẹ́ ní méjì mẹ́ta mẹ́rin aṣọ yìí wo ló dàbí aṣọ yìí bí ẹni tára ayé nífẹ̀ẹ́ sí báwọn
tọ́lọ́ bá jọ wá ẹ̀sẹ̀ méjì tẹ́mi wá ẹ̀sẹ̀ méjì tó kù tí mo rí pé mufti sẹ́yìn ẹ máa tẹ̀lé mi báyà lálẹ́ yìí inshallah méjì yẹn eléyìí lèmi rí tó fẹ́ ní kímọ̀ jùlọ tó fẹ́ ní ẹ dákun mọ̀ ọ̀rọ̀ yín torí Ọlọ́run ẹ má fọ́ ẹ lè ọ̀rọ̀ yín mọ́ torí Ọlọ́run mọ̀ ọ̀rọ̀ yín torí Ọlọ́run mo fi ọba tó ní ayé tó dá ọ̀run ọba tí máa kó ẹ̀dá yọ lórí ìkéyìí ìpèníjà lórí ìkéyìí àdánwò mo fi bẹ̀yìn àtìmí àti Ọlọ́run kó ṣe wálé ní àánú ẹ̀ kó ṣe wálé ní kẹ́ ẹ dákun torí Ọlọ́run ẹ má tẹ́ ẹ bá ń jáde tẹ́ ẹ ní ká máa àfikún wọn jẹ́ wàdó àbí kẹ́ ẹ máa bà wọ́n jẹ́ kẹ́ ẹ máa gbé àwọn fídíò wọn kan jáde tẹ́ ẹ bá taari Yorùbá níta bá taari alẹ́ ẹni lọ́pọ̀ tán sáà lè ríra lọ́wọ́ mọ́ rárá ẹni yìí ní wèrè díẹ̀ kí ni tiẹ̀ pẹ̀lú sufi onísufi rárá sufi tọ́jọ́ mọ́ tí ẹ bá jọ ní sufi pé wọ́n jọ ní sufi mufti bọ́dí sufi ni wọ́n àti kọ̀kẹ́ni àti kọ̀kejì bọ̀ tabaró dodo ẹ̀sìn wa ló ní káṣọ dodo ẹ̀sìn wa ló sì ní kápá kéèsì Ọlọ́run dẹ̀ kó dẹ̀ wà níyàn mi kó wo ohun tí mo fi sọ náà ni wípé Ànábì sallallahu alaihi wasallam sọ wípé iṣẹ́ olóore tọ́lọ́lájú kéèyàn gbààwẹ̀ lọ tọ́lọ́lájú kéèyàn kírun lọ tọ́lọ́lájú kéèyàn ṣe sàrà lọ òun ni kéèyàn ṣàtúnṣe islahu sáà ti bẹ́yìn kéèyàn gbìyànjú àti ṣàtúnṣe láàrin oníjà méjì bí mo ti sọ yìí náà kọ́lọ̀ ń wọlé àánú ẹ̀ kó bá ń fi sínú mẹ́sánù àsánà tì mí mi ò lérò pé bóyá yín kíní kan ní àbí kíní kan bóyá àbí kò sí nǹkan kan tẹ́yẹ nìkan kan retí lọ́wọ́ ẹnìkan mọ́ bó ṣe ń lọ yẹn ẹ̀ẹ́dẹ̀fẹ́ fomi panẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tẹ́mẹ̀dẹ̀ lérò pé ó yẹ kí wọ́n lè sọ̀rọ̀ síbi tọ́rọ ẹ̀kọ́ kọ́rọ̀ lọ kálukú náà máa tinú láti lè bẹ́ni tọ́jẹ́ the right person tó yẹ kí wọ́n bá wíwí pé ẹ̀sìn tìràn mọ́ ẹ̀sìn tìràn ẹni tẹ́ ń tìràn mọ́ yìí gan ẹni yìí gan ọ̀sọ́ ẹni yìí ọ̀sọ́ aburú kan nípa yín rí gan. no mi sọ pé àdó àti kó dẹ àbí mi sọ pé àdó èsì haram nínú ẹ̀sìn kí lẹ fi ṣe ẹ lè fàdó mọ́ mi ẹ lè fàdó jẹ ráìsì tó bá jẹ pé létí òní síbí yín àlẹ́ àsìlò kò lè ṣe ìyàlẹ̀ ìbá àti àmọ́ pé ìpìlẹ̀ gbogbo nǹkan ẹ̀tọ́ ni ká máa lò lọ lópin àti tó bá jásí pé ẹ̀sìn ò bá ti harama ẹ̀ ìkódẹ kìí sàrọ́mù kí lẹ fi ṣe ní Islam fẹ́ gbé yẹ̀wò sẹ́ẹ̀ fi rin tí ni tó bá yẹ pé tí bá máa yún yín tẹ̀sí kan pé tí yín ó dìgbẹ̀yìn ẹ lè fi rin tí ẹ lè fi ta yín ìkódẹ kìí ṣe ní tí mùsùlùmí ò lè àtúnṣe lè mí rí sí o wàláhì àtúnṣe ni mo rí sí wàláhì lè àṣì tẹ bá rò pé bóyá bò sí ni mo ṣe ok brother Kabir Ayọ̀dèjì Abọ́lọ́rẹ́ ṣé kìí ṣe àfa ègùn yìí ni ẹ má bínú ègùn wọn máa lẹ́gùn ní àfi gan ẹ sáà máa ń rìkọ́dù káàkiri ẹ kàn fún ẹ lè ọ̀rọ̀ tó ẹgbẹ́ yìí ni o ok kí ni ẹ̀jẹ̀ tí bómi tẹ́lẹ̀ gan ní gbámi wèrè kí ni tẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Sufi bóyá fàyè ni ọlọ́run fọlá nìkan torí Abọ́lọ́rẹ́ wọ́n pàfẹ́ yẹn náà ló ń jẹ́ Abọ́lọ́rẹ́ lérò bẹ́ẹ̀ ok ẹ pe nọ́mbà ẹ pe direct call mi lá ẹ pe direct call mi 00 Ustaz Yunus Abdulkadir Taiwo 00 33 53 71 07 mo fún yín ní 5 minutes kí n tó máa lọ 00 33 53 71 07 ó sì kó ẹsẹ̀ méjì tí mo fi títẹ̀ yín o ok mo kọ́ ló gbọ́ yà wọ́n ni ẹsẹ̀ ẹbí ò wà ó ní àbòsí wò la fẹ́ sí ok ṣe àbòsí ẹbí kan rí pé ẹbí jìdò síbi kan ju bì kan lọ ẹbí jìdò síbi kan ju bì kan lọ tábà ní ká dájọ́ yẹn pẹ̀lú ntíká ẹni yìí ní àbòsí ní ìsìnkú tètè tọrọ àforíjì sẹ́ẹ̀lì ok kí ni àbòsí tí mo ṣe torí Ọlọ́run Muhammad Adéyẹmí ó kù 4 minutes tí mo fi ń lọ 4 minutes afa àti wọn lá Ustaz aláwọn pè wọlé 00 33 53 71 07 direct call ní ẹ pé o direct call. Assalamu alaikum. Wa alaikum salaam wa barakatuh. Àwọn ọkọ̀ lẹ́sí Ọlọ́run gbé kí wọ́n gbé wá sí ẹ̀ṣẹ̀. Mùsùlùmí gbọ́dọ̀ máa rò pé èèyàn kan ló ń ṣe nítorí Al-Qur'an ló kọ́ wa bẹ́ẹ̀ kí wọ́n yàtọ̀. Ọ̀nà tó ní ìlú ti pẹ́ ìjọ tí wọ́n ikọ̀ dàda bí jáde lórí ọ̀gbọ̀n tó kẹ́ kọ́ sọ́gbọ́n ló wà ìyẹ́rẹ́jẹ ọ̀nà. Wọ́n ṣàfihàn ní tó ń gbàgbà sí ìgbà ìgbà tí bàbá sí kiri wàhálà tó ń ṣe kíkọ̀ tó wọ́n fi wà ní mẹ́wàá ní ìṣẹ́jú mẹ́wàá ní mẹ́wàá ìjọ nígbà mẹ́wàá ìbọ̀ sí ọ̀pọ̀ ìwà lọ sókè àrẹ̀jẹ̀ tó bá ti ń dàgbà lẹ́yìn ọ̀pọ̀ after 40 wọ́n ẹ̀ka ọ̀tọ́ gbé lórí gbogbo nǹkan yẹn bọ́tí bọ́tọ̀ 40 lórí tó wọn ní ìdíbà olè tó ti máa ṣe tó yẹn tí ó sì mẹ́ríkà dọ̀tọ̀ tó ń lé ọ̀rọ̀ kan tó jáde. ẹ ẹ má tó padà sẹ́yìn mọ́ bọ́lọ̀ bá fẹ́ fi tọ́bọ̀lọ́ bá fẹ́ mú nǹkan wá kò kéèyàn máa jẹ́. afábọ̀lọ́sẹ̀ ní ṣùgbọ́n àwọn ọkọ̀ wà tí ìwọ́n gbọ́dọ̀ máa ń sá tàbá pè lórí wa báwọn lórí wa ẹ̀kọ́ lè jẹ́ ọlọ́wọ́ bá ti ṣàtúnṣe ó lè ti sọ pé ṣàfihàn àwọn tí ó gbé mẹ́ta ti ṣiṣẹ́ àbí àwọn tó lè ṣàyẹ̀wò ṣùgbọ́n iná rẹ̀ kọ́mẹ́ntì àwọn tó sàwọn bá tó fi lẹ̀ lọ́sí tó bá tó pé ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ tó bá rẹ̀ kọ́mẹ́ntì ẹ̀fún ẹ̀yìn náà ń ṣe owó tó ń yẹ ìṣẹ́gun nígbà láì sọ̀rọ̀ bá dé àwọn sọ̀pọ̀lọ̀ gbogbo wa. bẹ́ẹ̀ni àwọn tí bá àwọn kílẹ̀ sí mi. bàbá pè é lórí àgbọ̀dọ̀ ní ìṣòro à ń tètè lọ́ọ̀ṣì ní ìgbẹ́ tá à ń gbọ́dọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ni. tó
bẹ́ẹ̀ àtúnṣe làbá náà wà máa ẹ̀yẹ́ máa ń wá àtúnṣe nígbà míì ìrọ́gbó ètò ẹ̀pẹ́ ìyẹn ní mọ̀ pé. Ok. Allah. Ok, lẹ́tà wọn kàn dà fàjà sọ́dọ̀ mufti padà ni. Ah. Hey. Allah. Èmi tó ti kàn máa ń bẹ̀ mí ló jẹ́ náà ni pé wọ́n ti ń pariwo àdó lọ́tún àwa mùsùlùmí kí ló àdó ti wá. Àwọn èrò ìjọba ni wọ́n èrò ẹjọ́ ilé kóòtù. Bẹ́ẹ̀ mọ̀ wá mẹ́. Ọ̀dà ẹ̀sìn jazakumullahu khaira. Ọ̀dà. Èyí tó mi ṣẹ̀ṣẹ̀ mo ti wà láyé bò bàtọ́rọ̀ yẹn ń wáyé o. Ìwọ̀n bàtọ́rọ̀ ní kí n lè fọ́lò níbi ọ̀rọ̀ yẹn. Èyí tọ́lọ́ bá kádàrá pé kí n lè fọ́lò níbi ọ̀rọ̀ yẹn mò ń fọ́lò ẹ̀. Kí ni ilẹ̀ kílẹ̀ àdàdà báyìí sá? Ìtàn náà lọ kọ́ọ̀tù sábà lójú ẹjọ́ báyìí ní kọ́ọ̀tù. Wọ́n yóò àwọn ẹjọ́ burúkú báyìí ní kọ́ọ̀tù. Bẹ́ẹ̀ ni ojú tèmi fi wò nìyẹn ojú tèmi fi wò ni wípé sẹ́rí ọ̀rọ̀ yìí láti gbà tí wọ́n ti ń fa getting to 2 to 3 years nísìn mi sọ sí rí pé àdó kìíní kan mo wá lérò wípé ìgbà tọ́rọ̀ yẹn ń wáyé tí kálukú sáà ń ṣe fídíò episode 1 2 3 4 5 6 7 ọ̀rọ̀ yìí lágbára o ok mo wá rò mí ẹ̀mí wípé ká ní mo lè rẹ́ nìkan rán sí mufti ni wípé ẹ búra ní public wípé tẹ́ bá mọ̀ nípa kìíní tọ́ mi rí yàn mo rò mo bá dákẹ́ ìsàmbẹ̀ but níbi ọ̀rọ̀ tí kálukú ń sọ lọ́tún lọ́sì à ń rò dòdò pé ẹjọ́ tẹ̀ ń rò yìí ò lọ wọ́n lọlẹ̀ bàtà lọlẹ̀ wọ́n wá fi àdó sí wọn lápò wọ́n wá padà wá àwọn fi kẹ́nìkan sí wọn lápò sẹ́ni tó bá fi nǹkan ṣe èèyàn tó ti succeed òun náà ló tún wá padà wá pé ẹni yìí ò ní fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pò ní ẹ̀ka padà bá dòyìn ẹ̀ tiẹ̀ ní mọ̀ta lọ́sọ̀ọ́ sí wọn but wọ́n padà wá ẹni yìí wọ́n mọ̀ ń pa ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹjọ́ tí kálukú ń rò bí mo ṣe come across fídíò mufti lọ́sẹ̀ ìní nìyẹn kò ju 2 minutes lọ àbí tí 1 second kọ́ ni mufti wa nẹtírà kan sókè wọ́n wá búra wípé wọ́n wá dákọ̀ ara wọn wọ́n dákọ̀ màmá wọn wọ́n wá ní tó bá jẹ́ pé àwọn bá mọ̀ nípa tó ṣe lágbájá gbogbo làánà ọlọ́run tí ń bẹ nínú tírà yìí kọ́ mọ̀ jẹ́ tàwọn èyí tó súnmọ́ jù nípa Al-Qur'ani ni wọ́n nà sókè ọmọkùnrin tó wá sọ̀rọ̀ ní abẹ́ ọ̀rọ̀ yẹn ó wá ní ìbúra yìí ni mufti ti kọ́kọ́ búra o nígbà tọ́rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣebí mufti ti fi Al-Qur'ani búra ẹ̀ tó wá ní bìlífù sí wọn wọ́n ti búra ẹ̀ tó wá gbà wọ́n gbọ́ mo wá rò pé wọ́n búra ẹ̀ tó wá ní bìlífù sí wọn mo wá rí right up tí ẹni tó post fídíò yẹn tó wá kọ sókè rẹ̀ wípé tráfíkì kẹ́ni ṣé tráfíkì tí n bá wá rí yóò fún mi lówó ni kò ní dá fún tráfíkì tí ọ̀sán mi dẹni ibi níwájú àlá tráfíkì ó dà pé èrò tí yín nìyẹn tí ẹ bá ti kò tí tọ́jà pẹ̀lú tráfíkì kọ́ tráfíkì ni tẹ́lẹ̀ tọ́pìkì tẹ́ni yẹn wá kọ sókè rẹ̀ ó wá kọ síbẹ̀ wípé ìbúra èké látẹnu mufti aládò la hawla wala quwwata illa billah inú mi bàjẹ́ wàláhì inú mi bàjẹ́ pé kéèyàn búra ká gbé Al-Qur'ani sókè gbígbé Al-Qur'ani sókè náà kì í kọ̀ lọ tó pé ká gbé Al-Qur'ani sókè àbí ká gbówó lé àmọ́ nínú sifatullah náà ni pé ká fi àlefọ̀rọ̀ Ọlọ́run náà búra àmọ́ ká wá gbé sókè sẹ́rí bí mo wọ́n pé mufti fi Al-Qur'ani búra ẹ̀dẹ̀ come across fídíò yẹn sì mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ sì tún sọ tẹ́ ń sọ yìí ẹ̀mí yìí dọ̀tí gan o wallahi mi rí fídíò yẹn rí ẹni ni mo tó rí mi rí pé mufti fi Al-Qur'ani búra rí mi rí fídíò yẹn rí ní sẹ́pẹ́ sẹ́rí mi ara mi kàn wá soso ni pé abẹ́ rí fídíò yìí ni mufti búra ẹ wá gbà yìí pé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ọ̀sẹ̀ yìí Ọlọ́run bá láàyè sí ilé kéwòn lẹ́ nífẹ̀ẹ́ títí mufti wà lórí ètò pẹ̀lú mi ni kí ló dé mo ti ṣe kọ́ tí mo ti fẹ́ láńdọ̀ bú salamu alaikum mufti wa mo wà lórí ètò ni o ok now
ó ní kí ẹ̀dá sí ẹ̀dá rẹ̀ ṣe rí àtìgbòkè ní ìwọ̀n àtìgbòkè jì ẹ̀kẹ́ kan náà làwọn méjèèjì náà ẹ̀kẹ́ tó ti yẹ ìdàlódé inú ìdòwé lórí àwọn méjèèjì tó kìí ṣe ọ̀rọ̀ tí ó yẹ kí wọ́n máa bá wọn dá sí wọ́n máa bá wọn yẹn díẹ̀ tó ibùkún tó ti máa wá nígbà tó ti pé sí méjì bẹ́ẹ̀ tó bá pèsè orí programu àwọn àdìbẹ́ di ìgò títí wọn àwọn àdìbẹ́ di ìgò tí mufti ibùkún kejì náà bí wọ́n fẹ́ máa dọ̀rọ̀ yóò máa dìbẹ́ di àwọn ọ̀dà sàdì náà ìsájà àwọn òbí ẹ máa gbọ́ mufti o second kí n sọ̀rọ̀ láàrin yẹn mufti gbé ọ̀rọ̀ yẹn wá sẹ́ńgbọ́ mufti gbé ọ̀rọ̀ yẹn wá wípé tó bá jẹ́ pé àwọn bá mọ̀ nípa nǹkan tó ṣe lágbájá kí gbogbo làánà ọlọ́run gbogbo ègún ti bẹnu tíra yìí ẹ̀hìn sọ́mọ̀ pé gbogbo tó ṣe wọ́n ni mufti ti àti àdó ni wọ́n lò ní àti kíníkan ni wọ́n lérò pé àwọn lò ní mufti ti palẹ̀mọ́ gbogbo ọ̀rọ̀ báyẹn o. àjò lèmi tẹ̀ ká kún àjò ni gbogbo tí wọ́n ní wọ́n ṣe ń pátá àjò ni lèmi kà sí o Allahu alam. tọ́pìkì méjì nù sà sẹ́yìn gbọ́sà mufti ẹ má dà pọ̀ sẹ́rí sọ́yẹ ká gbá dọ́lápọ̀ mùsùlùmí o sẹ́rí sọ́yẹ ká gbá dọ́lápọ̀ mùsùlùmí fún ìṣúra kódà tó bá jẹ́ pé lódodo ní bá ń wáyé làwọn àṣẹṣẹ wà sí fẹ́ni tó náà bá ń lò fún ìṣúra wípé tó bá jẹ́ pé bá ń lo mufti sẹ́kí bẹ̀rẹ̀ kíníkà lọ yín sà sẹ́kí bẹ̀rẹ̀ kíníkà lọ yín sà sẹ́rí tẹ̀yìn ọba ti jẹ́ onísúnà èròjà dáàbò bora ẹni kò ní lọ pẹ̀lú súnà o kọ̀nfàmù lè gbọ́ yẹn. wa aleykum salaam tula ọlọ́mọ bá láàánú kí àwọn ìgbà tí àwọn náà sì ní wọ́n ń lò àbí ìgbà tí wọ́n ń lò la gbọ́ yẹn wọ́n lè continue láti máa lò àbí kí wọ́n ti stop ẹ̀ láti láwọn káwọn náà ti stop ẹ̀ tó pẹ́ pé al-imanu yasiru wa yankus imani yẹn máa gangba míì sì máa wálẹ̀ tí imani wọn bá ti ga tí wọ́n dẹ̀ lè accept òdodo wípé ká lo àdó ká lo ìkódẹ fún ìṣúra ká lo àdó dẹ̀ kan fún ìṣúra Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna ruqa wa tamaima wa tiwala shirkun kápẹ́ gèdè ká dé nǹkan mọ́ra àdó ni ìgbàdí kan ni òǹdè ni pé yóò protect wa yóò máa dáàbò bò wa wa tiwala àbí ká sóògùn fẹ́ síyàn shirkun Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹbọ ni ọ̀tọ̀ ni wípé èèyàn ń lo àdó fún efi protect àtọ́ ẹ pé lódodo kódà náà ni àdẹ lọ́lọ́pàá kàtà lè fi múra wa ju pé ká sọ ń tà mọ̀ pé ó clear sáwà pé ntànàbí sàlá wí ni téèyàn bá jẹ́ mùsùlùmí pure o ẹ̀kejì téèyàn ó dẹ̀ jẹ́ mùsùlùmí tí tún pèpè sẹ́sìn táwọn èèyàn tí ó jẹ́ kúdùwà fáwọn èèyàn àmọ́ pé ǹjẹ́ àdó yìí náà wá fi ní kéèyàn ní stroke àbí ọ̀rọ̀ míì nìyẹn ìyẹn làwa fẹ́ lání bẹ́ẹ̀ sì ń fa tẹ́ ń fa mọ́ra yín lọ́wọ́ ẹ dákun ẹ rísìn sí ọ̀tún ẹ rísìn sósì wípé kò lè wáyé ẹni tọ́lọ́run ti gbégbà fún ni ẹni tẹ́ ń tìràn mọ́ kọ́lọ́ má gbàgbà lọ́wọ́ wọn kọ́lọ́ jẹ́ kí wọ́n lo dáwọ́lá náà lórí súnà kalẹ̀ ọlọ́jọ́ kan òṣèré wájú ọlọ́run. ìgbà tí mufti ti wá fi po rárá tẹ́lẹ̀ lójú àwọn tí wọ́n ti mú sàánà lọ́wọ́ kí lọ́ràn tí mufti tí wọ́n á dá lékè ọ̀ràn tẹ̀ dábò wọn lọ́rùn tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti búra tí wọ́n ti láwọn máa ń pa ẹ̀ àwọn ọ̀ràn bíi méjì kan ni mo tún notice ọ̀ràn méjèèjì náà
kálíkì àmọ́ mufti sì lè bá ọ̀rọ̀ n tó ṣe dédé ẹ̀sìn ni mufti practice lágbègbè àwọn kan wọ̀nyí. ẹ má pè WhatsApp call mi ẹ má pè WhatsApp call mi. Ismail Okunola sọ lè pè wọlé báyìí mo ní 1 minute fún ẹ sọ lè pè wọlé báyìí pẹ̀lú tí mi ò mọ̀ yẹn kó fi yé mi 003353 080 pè mí wọlé báyìí live báyìí jáwọn Ismail Okunola 003353 7107 ní tí mi ò mọ̀ yẹn sọ lè jẹ́ ká ọ lè kọ́ mi báyìí 003353 7107 pé direct call mi ń sè àbíkọ́ tiẹ̀ flash mi kí n pè ọ́ padà tó bá ní káàdì. Mo ní 1 minute fún ẹ 080 33 53 71 07 deep knowledge rẹ tó new sọ lè proof ẹ fún mi báyìí live báyìí pé nọ́mbà mi kíákíá Ismail Okunola bóyá ẹ kàn ra fóònù ẹ kàn láǹfààní àti lè mọ kọ́mẹ́ǹtì tó bá kàn wòyìn tó bá kàn tẹ̀mí jáde ẹ kàn lè kó nọ́mbà ẹ kàn lè wo orí any page any live program anybody tó bá kàn wòyìn tẹ bá kàn ti ẹ kàn lérò pé tó bá kàn tẹ̀mí yín wá ẹ kàn lè comment ọkàn lè sọ tó wù ẹ́ wọ́n dà pé làákàyè tí yín nìyẹn òní nísìn kọ́ pè mí wọlé nísìn deep knowledge tó níyẹn kọ́ proof ẹ̀ 0033 flash mi jẹ́ ń pè é. ẹ kàn amúnisìsọ ni ẹ kàn máa mú yàn mọ́ amúnisìsọ 0033 53 71 07 ó kù 30 seconds tí mo fi ń lọ Ismail ọ̀yá pé wọlé Ismail Okunola knowledge rẹ̀ yẹn wá proof ẹ̀ fún mi báyìí mo ti jòkó ìgbé tó máa lọ tó bá tó bẹ́ẹ̀ tó bá bí ọ̀dà pé wọlé báyìí mọ́ wí ni o tó bá tó bẹ́ẹ̀ tó bá bí ọ̀dà pé ìmọ̀ yẹn kéwù yẹn ní ìhun ọlọ́pọ̀lọ́ ọ̀yá pé wọlé báyìí 0033 hello wàlẹ́ kò sọ Ismail Okunola àbí. Okay. Ami. Okay. Ìgbà tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tí kí ní ìṣẹ̀lẹ̀ lórí ó sọ̀rọ̀ àdóyè dípò kó tó di pé yóò sọ pé àwọn kan tí mo ti ń ṣe dà ó bẹ̀rẹ̀ sọ pé kan tí mo ti ń ṣe dà òjò wọn ni wọ́n ti invite mo tún bí ẹ̀ méjà bẹ̀rẹ̀ tàbí kó wá ṣàlàyé kí ni ìtumọ̀ nǹkan tó ṣe wọn ni mo fi ọ̀wá wọn ní dọ́ọ̀gì kí ní ẹni títí mo fi wá di pé pírọ́blẹ́mù padà wá ṣẹlẹ̀ lẹ́yìn bí ọdún méjì síbàlẹ̀. Sà ṣé ń gbọ́ sà ṣé mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan bẹ tó bá ti ṣẹlẹ̀ ṣé mọ̀ pé àwọn ẹjọ́ kan bẹ kò sí èrò lẹ́yìn pé kẹ́kàn sọ pé ọ̀rọ̀ kan tàn síbẹ̀ ṣé mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ ẹ bá ń ro ẹ̀ tó fẹ́ dá wàhálà lẹ̀ ṣé irú àwọn ọ̀rọ̀ tó bá rí báyìí ǹjẹ́ yín gbà wípé ẹnìkan lè fi nǹkan kan ṣe èèyàn láì jẹ́ pọ́lọ́ mọ̀ sí dánìkan bá wà lè fi nǹkan kan ṣe èèyàn nídẹ̀yìn pé Ọlọ́run bá mọ̀ sí tọ́lọ́run bá wà lọ́mọ ẹ̀dá lóní sábàbí gẹ́gẹ́ bí ẹni rere kí ló yẹ kó òun ṣe. Now mo ti máa ń tẹ̀lé ètò yìí tipẹ́tipẹ́. Ok. Nínú àwọn nǹkan tá a gbọ́ nígbà yẹn bí wọ́n ṣe ń lọ lórí ìlànà ìjà náà làwọn ń tẹ̀lé. But àwọn àfa sọ pé irú ọjọ́ tí nǹkan yẹn ṣe wọ́n wá jásí pé ọ̀rọ̀ nǹkan yẹn bóyá kò dé rúpa lọ bẹ́ẹ̀ ìjọ ni. Báwo yẹn wá fẹ́ bọ́ sọ lóru wọn wá kó àdó jáde wọn ló ṣe ṣe kí mufti wọn lè yọjú pé èmi mo kó sí wọn lápò mọ́. Ṣé ma bẹ́ẹ̀? Àbí wọ́n fẹ́ bọ́ aṣọ àbí irúgbà tí wọ́n fi ṣubú lójú ago yẹn tàbí lọ́ọ̀lẹ̀ lójú ago kékeré wa bọ́ọ̀lẹ̀ báwo ni wọ́n fẹ́ rí lójú gbogbo àgbáyé. Ṣé mo lè béèrè kíní kan lọ́wọ́ yín sà? Bẹ́ẹ̀ni sà. Ṣé mo wí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń gbọ́ bí conversation àwọn recording tí kálukú wọn ń ṣe àwọn tán láwọn wà ń bẹ̀. Tọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ sẹ́ni al-khabaru laysa kal-mu'ayyan ṣé mo pé n tó bá sojú èèyàn akíkọ̀tọ̀ amúlì lẹni tí ń bẹ ń bẹ̀. Tọ́ ṣé mo pé àwọn tí ń sọ̀rọ̀ lọ gẹ́gẹ́ bá a ti gbọ́ wọ́n ti ń sọ̀rọ̀ lọ wọ́n padà wá jókòó gẹ́gẹ́ bí tí wọ́n wí kí mufti tó wá lọ bẹ̀ ṣé mo pé àtàgbà tí mufti lọ bẹ̀ làdó ṣẹ̀ṣẹ̀ wáyé ajọ́ jásí pé nǹkan yẹn ti ṣẹlẹ̀ kí mufti tó wá yọ àdó tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni ó lè jẹ́ bẹ́ẹ̀ ọ̀sán àgbẹ̀ kò sojú àwa. Wallahu sa'id ṣé mo pé ẹ mọ̀ pé nǹkan yẹn ti ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ni wọ́n lọlẹ̀ tọ̀ ní mufti náà wá dìde bí táwọn náà jókòó làwọn náà ṣẹ̀ṣẹ̀ wá lọ bẹ̀ ìgbà táwọn tán kan sọ́tò tọ̀ àmọ́ sẹ́ńtà ìgbà táwọn ń sọ̀rọ̀ ṣé mufti wọ́n jọ wà nígbà táwọn ń sọ̀rọ̀ náà ni àti mufti. Bẹ́ẹ̀ni mufti jókòó ti wọn ni. Tọ̀ wọ́lá. Kọ́dà programu yẹn ìgbà tí gbogbo àwọn afáwọn ká sì dìde tí wọ́n fẹ́ gbé microphone fún mùdírù tí mufti náà wá dìde mùdírù ni wọ́n mufti wá dìde òye ọba níbẹ̀ lórí yẹn ni mufti fi jókòó padà tó wọ́n gba gbogbo àwọn afáwọn láyè kí wọ́n dìde
ṣùgbọ́n àwọn ọ̀gbà fún mufti. olóyè ọba ni wọ́n. olóyè ọba níbẹ̀ bí wọ́n ti wí kẹ́lẹ́jọ́ nínú pé olóyè ọba níbẹ̀ lórí ẹ̀ mufti máa dìde. sẹ́ni náà. sẹ́ni ìjọ tí gbàtí kí ni ẹ̀ wá ṣẹlẹ̀ wọ́n ní wọ́n adijọ́ ẹ̀ sẹ́mi pé rabaraba ọkọ̀ everybody ò ní sí tòsí. bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí gbádùn díẹ̀ wọ́n ní wọ́n lọ sí Àbújá wọ́n lọ chẹ́kì wọn l'Àbújá gbàtà Àbújá wọn ni mòdìwọlé so pé padà dé tí wọ́n padà dé Nàìjíríà wọ́n ní wọ́n wá pé invite wọn síbi kan nílọrin pé ká wá kí wọ́n ṣàlàyé báwo ni kíní yẹn ṣe jẹ́ wọ́n ní mòdì àwọn ní mufti ọ̀wá wọ́n ní ó tó ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tán pé wọ́n ní wọ́n á pè wọ́n sí mẹ́ríkà sínú àgbẹ̀ kí wọ́n ṣàlàyé bá tí mòdì rò gẹ́gẹ́ dé lókè kí wọ́n ṣàlàyé báwo ni kíní yẹn ṣe jẹ́ wọ́n ní mufti ọ̀jáde wọ́n ní mufti ọ̀wá wọ́n ní kan dọ́ọ̀gẹ̀ náà ni. ṣé mo lè fèsì sáà yẹn sà. Yes sir. sẹ́mi pé tí oore bá fẹ́ dibi èyàn mèrì sẹ́yìn o sẹ́mi wọ́n ṣe gbé ọ̀rọ̀ yẹn wá fáwa ojú tẹ̀mí fi wò ó àwa rí i pé èmi rí wípé nǹkan yẹn ṣẹlẹ̀ mufti náà ń ṣáájú ni. tọ́wọ́ náà wà nà tó bá yẹ kí wọ́n bá ń ṣáájú ni tábà padà wá fẹ́ yí ájò yẹn mọ́ wọn lọ́wọ́ wípé ẹ̀tẹ̀ tó wá ní kẹ́nìyàn wá kó wá máa rojọ́ pé tọ̀yìn kí n máa rojọ́ pé ẹjọ́ kí ni máa rò lẹ́yìn pẹ̀tọ̀ káfí gbogbo ẹ̀ sọ ọlọ́run ibi tó bá fẹ́ já sí ok ìgbà tọ́lọ́run wá padà wá dáàbò bo wọn tọ́lọ́run ní kẹ́mi tiwọn náà bọ́ kí wọ́n bá lọ ṣé ibi téèyàn fi dúpẹ́ fọlọ́run ní kéèyàn padà ní ìmánì pẹ̀lú tó bá dé. èmi kí mo ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí inú mi ò tó sí gbogbo gánà méjì jẹ́ ṣe kò sí ẹni nìkan tí mo ní tó sí mẹ́. torí pé ọ̀yẹ́ bí bàbá kan tẹ àṣírí Islam wa kan fi ra wá ṣẹ̀ṣẹ̀. ẹsẹ ojú ẹsẹ táyì fi wọ́n gẹ́gẹ́ pé àdó ẹ wà màkà tó jẹ́ mi dá sí lé nìní. ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtà ti sọ̀rọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtà tẹ̀jọ́ súnlẹ̀ gàtàwọn ti sọ̀rọ̀ níbàámu mi pé ní dásọ̀rọ̀ ìlà àmọ́ mo wá kọ́ màá kọ́ sí fídíò mi dá sí rí mo wá kọ́ màá kọ́ sí fídíò mufti lé ní mo wá níbi tí mufti ti fi Al-Qur'ani búra mo ní ah. nínú àwẹ̀ ọdún tó lọ kí sàwẹ̀ ilé ìtajà táyé. èmi ọmọ mo ní síbi mufti ti tún búra ẹ̀ tó wá nígbàgbọ́ sí wọn. wọ́n búra àwọn ń dòdò pé ká búra nígbà tá ti pè wọ́n kọ̀kọ̀ ká pè wọ́n bàbá pé ókè nígbà tá ká ló tán kó tó wá gbé kíní kan wáyé jẹ ẹran àti kó jẹ pé ẹ gbọdọ̀ fi sàwọn lórí wọ́n ní gbogbo àfa àtàwọn àbẹ wọ́n wá ní òkè Abdulsamad tó jẹ́ ọmọ àfa òun náà nínú ilé mi ọ̀yá lọ gbé fún un wọ́n ní Abdulsamad lọ́wọ́ ní bàbá àwọn olórí yìí táwọn ti gbádùn tán ẹ padà wá kẹ gbé kíní yẹn wá kẹ wá lójú ayé wọn kẹ sọ pé ẹ fẹ́ fi sàwọn lórí tó táwọn ti gbà lọ́wọ́ yín halas sọtún wọn bá gba àwọn ò lè gba àtúrò àwọn ò rí rú ẹ lọ́wọ́ wọn rí tó wọn nígbà tí mo ti rú wá gbádùn tán ni wọn wá pè wọn pé nígbà tó máa náà ṣàlàyé pé bí kàyékì sí kan kí mufti ọwọ́ ṣàlàyé bí nǹkan yẹn ṣe rí wọn ni mufti ọwà mufti ń dọ́gẹ̀ẹ́ so ọ̀rọ̀ yẹn wá bẹ́ẹ̀ ẹ̀ ń pẹ́ lẹ́yìn ọdún méjì ni bàbá yẹn tó wá lahùn pé a jẹ́ pé nǹkan táwọn ń rò táwọn yẹn ń sọ pé ó rí sẹ́rí ẹni tí yẹn bá ti wà ní ipò kan gẹ́gẹ́ bí ipò tí àwọn bàbá wà ní tiwọn yẹn ẹni tó wá jẹ́ pé èèyàn lè ránṣẹ́ sí fúnra èèyàn lémi kan òun kan ọ̀rọ̀ kọ̀rọ̀ yàrá èyí gbé sí pọ́blíkì ẹni yìí wà nípò tí wọ́n lè ránṣẹ́ sí wọn pé lágbájá ń jọ́ tìkínní yìí ṣẹlẹ̀ sí mi wá yọjú sí mi kódà gbogbo búra wọn láàrin àwọn méjèèjì lọ́rọ̀ yóò ti wáyé wọn sì panẹ́ sẹ́wárí ìgbà tó ti wá di pé àwọn ọ̀rọ̀ kan ti jáde kódà tó bá parí ẹ̀ léni kò lè parí mọ́ àmọ́ láti lè jẹ́ pé ojú táwa fi wò ó nù àmọ́ kásà tiẹ̀ sọ pé ó tán síbẹ̀ kí kálukú sì gbà fọ́lọ́run pé máa ń pa ìtọ́ ìbínú àgbà fọ́lọ́run gbogbo ẹni tó bá wà ń dirẹ̀ Ọlọ́run sáà fún mi lálàáfíà ní táwa fẹ́ nìyẹn. ẹ wá wo bí gbogbo nǹkan yẹn ṣe rí. wàláì. ká pè wọ́n pé ọmọ inú ọgbà kan náà jọ ni wọ́n. ọmọ àbá àkàjọ ni. ọmọ àdúgbò kan. ọmọ àdúgbò kan náà bí ọlọ́run alẹ́ bẹ́ẹ̀ pé wọ́n lọ́ máa ń lólé. wàláì. jẹ́nì kan bá wá kú nínú àwọn méjèèjì jẹ́nì kejì ó lè dìbẹ́. Ọlọ́run sì wọ láàánú ẹ̀ wájú Ọlọ́run ní ti jẹ́ kí ọlọ́jọ́ ẹnìkan kan yá ní sí láàrin àtàwọn náà pẹ̀lú ògùn Ọlọ́run gbá wọn náà dìde kò sí ní jáwa ní odògbòlé àìsàn ọlọ́jọ́ kan sílẹ̀ wájú Ọlọ́run. náà àmín. gbogbo fídíò tí mo bá rí kí n lọ lórí Islam àjòkó abarabalẹ̀ gbọ́ gbogbo ẹ̀ kí n má máa mú òun lóhùn but mi ò ní connect mi ò ní sọ̀rọ̀ àdìyó títí lágbàlẹ̀ ti bẹ̀rẹ̀ mo ti dóni. ṣé mo sáàdì síbì kan ni. sẹ́rí sáàdì síbì kan but àárín tó tí mo rí tó ti kí sáré pè é nígbà tí nìkan tí mo rí tí ẹnìkan connect kó wá sọ àlàyé nǹkan tó rí. bẹ́ẹ̀ ẹni o ok Ismail okun ọlá àbí nǹkan. Ismail okun àtàkà tí wàá sọ̀rọ̀ ni wọ́n á rí pé lọ́bì ni ló jẹ́ kí mi padà wá sọ̀rọ̀ yẹn. ok ìbúra bá fẹ́ àbàtọ̀ sọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé mufti. ok mufti wa ní majesty nìyẹn. èdè ibi tí àwọn mọ́jà ṣe fẹ́ kí mufti wọn sọ̀rọ̀ sí sọ̀rọ̀ síbẹ̀ wọ́n dìfẹ́ǹdì ni pé wọ́n ní wọ́n ìmúdúró sọ pé wọ́n kọ́ ìsọ̀tẹ̀ wọn ìjókòó nǹkan yìí sáwọn lápò àbí òkú sí so mufti wọn lọ́bẹ̀ lóòótọ́ ó dàbò tó gbọ́ tẹ́nìkan tó pè wọn òun náà ṣe prógámù ni ó pè wọn ní láyẹ̀ ọwọ́ àríkọ́dì gbogbo voice kìíní wọn pé ǹjẹ́ báyìí ni kìíní rí àbí bẹ́ẹ̀ kọ́ mufti ọlọ́bẹ̀ náà mufti dìfẹ́ wọn dọ́ọ̀gì àríyẹn náà. sẹ́kìn bí lè kí ni kasa ẹ̀rọ bínú. ẹ̀rọ jazakumullahu khairan ǹjẹ́ mọ̀ wípé tó bá tẹ̀ jẹ́ pé mufti ní àwọn nǹkan yẹn lápò wọ́n wá kó sí wọn lápò tí mufti padà wá jẹ́wọ́ náà wípé mo kó sí wọn lápò ǹjẹ́ ọ̀rọ̀ yóò bí dáadáa ni àbí yóò bí dákejì. Ọlọ́run nìkan ló mọ̀ tó lè bí o. sẹ́kìn ẹ̀yin náà ní confidence pé yóò bí dáadáa.
ọ̀rọ̀ tí ẹ bá jẹ́ àmà yìí pé kò ní bí dáadáa ṣé èèyàn àtúndòdò pé kí n jẹ́wọ́ bó ti rí sẹ́mi pé àwọn ọ̀rọ̀ kan bẹ̀ sà tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ìyàwó yín gan tẹ́ ẹ fẹ́ kọ́lẹ̀ ẹ má bínú o mo ti fẹ́ kú ti ọ̀rọ̀ yìí o tẹ́nìkan tó wá jẹ́ ọmọ relative yín bóyá bí ọmọ ìyá yín tó bá wá lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó yín ǹjẹ́ ẹlẹgbà kí wọ́n wá rọjọ́ ní public kọ́ ma wá ní mọ̀ báyà ọ̀gbọ̀dá mi sí lóòótọ́ sẹ́mi pé àìjẹ́ kí wọ́n rọjọ́ òun kílẹ̀ sẹ́mi pé èyàn máa wọ mọ́sílá sẹ́rí àwọn ọ̀rọ̀ nígbà táwọn kan ti ń gbọ́ fínfínfín níjọ́ tí àwọn ti ń rí wípé àwọn kan wá wọ́n ní wọ́n fàdó sí wọn lápò wọ́n ní wọ́n ṣe kíní kan àgbà ló yẹ kí wọ́n ṣèṣì àgbà kí wọ́n wá ránṣẹ́ sí wọn. èmi kọ́ mọ wíbẹ̀ ẹ̀yin lẹ wíbẹ̀ o. wọ́n ebi ni wọ́n máa fẹ́ sàlàyé ọ̀rọ̀ bó ti rí ni. ok ala ìṣesí lẹ́nu irú wọn bẹ́ẹ̀ tó bá ń bínú ẹ̀ mọ̀ pé wọ́n ń bínú wọn à ní kọ́lọ́fín bẹ́ẹ̀ ni wọ́n yàtọ̀ sábẹ́ kọ́dà ọ̀rọ̀ wọn tá a máa ń sọ lẹ́yìn wàláhì ọ̀rọ̀ wọn tá a máa ń sọ lẹ́yìn ni wípé tó bá jẹ́ pé ẹni yìí bàbá yìí bá nífẹ̀ẹ́ ayé ni wọ́n máa jẹ ayé ju tí wọ́n ń ṣe lọ ọ̀rọ̀ wọn tá a sọ lẹ́yìn ni wọ́n pé mọ́tò àwo gan ni wọ́n ń gùn wípé kọ́dà àwọn àkàmì tó máa wá sọ àmọ́ rò pé kí wọ́n ní mú wọn sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí wípé àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí kí ni ká wípé tó bá jẹ́ pé ayé ni wọ́n àmì òráyè kàtà ń ṣe pé ha. Allah ọ̀dà ìgbẹ́ni kan tó fún wọn lọ́wọ́ kan bí bá dé kan bí nǹkan tí wọ́n wáyé tó. tọ Allah 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 Ọlọ́run dákun jẹ́ kí wọ́n síra láyọ̀ gbogbo tó bá kò tí wọ́n lò láyé Ọlọ́run dákun jẹ́ kí wọ́n lò lórí tí ó ṣe déédéé gbòòrò náà. èmi náà rí bẹ́ẹ̀ àwọn náà rí àwọn ọ̀rọ̀ wọn tán tọ èmi bẹ́ẹ̀ sẹ́ bá mi sọ̀rọ̀ bọ́lẹ̀ mi náà dá sí bọ́lẹ̀ mọ́ kù sí. Allah ok ibẹ̀ láti ìmìtì wá tún sí lọ́wọ́ pé àbá yìí ọkùnrin ilé bínú gan o. èmi kọ́ ẹnìkan ló kúlọ̀nù àkáǹtì mi o èmi kọ́ yẹ o àwùjọ wà ní ìyá síbi láì àbá ìyálùmọ̀ yìí ọlọ́mọdé burú àṣàdùn súnà wa nù olórí bú ni wá olórí bú àwọn àmì lọ́dọ̀ mi oní kọ́mẹ́ntì lẹ́ẹ̀kan olótún lo sàdáfà ó ní àwọn èmi ọlọ́mọdé ń ṣe rí bú. èmi kẹ ọlọ́mọdé ṣe rí ibú ẹni bíi kan olókùnrin àkáǹtì mi ní fi ń sẹ́mi tí ń fẹ́ náà nù yóò sì pàdé pẹ̀lú òun kan òun kọ́mẹ́ntì lẹ́ẹ̀kẹ́ rí sàdáfà olópe sàdáfà kìíní kan. mo ti sọ ọlọ́run kádàrá pé kẹsàn-án bá pàdé mo ti sọ tí ò lélẹ̀ mẹ́wàá kódà mo ti kọ́ pósì mo ti ọlọ́run mú gbogbo nǹkan pẹ̀lú àkókò ní everything with time jazakumullahu khairan ẹkú. Allah ẹ sáré pé nígbà tá a rẹ ìjọba dàgbà débi gan sáré pé etí rọ lára wa bí ọ̀rọ̀ ìyàtọ̀ tí wà á. àwọn ìtọ̀ alhamdulilah 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 bẹ́ẹ̀ni yóò sì máa jẹ́ dùn fáwọn ẹlẹ́bọn wọn yẹn. Allah Allah wallahi ọlọ́mọjọ bàjẹ́ wallahi lásìkò tí ta lọ́lọ́run ṣe kíní balabala tí wọ́n ní Fálànà yóò ṣe kíní kan ẹnìkan ní Fálànà yóò ṣe kíní kan wallahi tó bá ti pé ọ̀rọ̀ lọ́yà àbí adájọ́ ni kò sí ìlú tó ní nílẹ̀ Yorùbá tó lọ ni bẹ́ẹ̀ ni wọ́n tó wá mọ̀ yí pé Ìlọrin pátápátá àmùkan ni ẹsẹ wa ẹ ma fẹ́ dáadáa inshallah ẹkú náwó jazakallahu khairan ẹ raza. ọlọ́mọdé pẹ̀lú wa bàbá wa àtọ̀tún àtòsí ẹ mọ̀ pé gbogbo àtọ̀tún àtòsí èyí kí báwa tí wọ́n wà lórí láì kan náà o bọ̀tí káàtì àti ẹ̀ràn sílámù lọ́wọ́ kájọ káfọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ bá ó dìgbà. Assalamu alaikum àtàrà ní ráìsì wà òkè. Subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.